ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o, àná mi sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun o, òní mi sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun o, ọ̀la mi á sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣé bàbá rere. Ẹ ṣé alágbára. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Àná mi sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun o, òní mi sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun o, ọ̀la mi á sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ àdóbìrò. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o, àná mi sọ̀rọ̀. Ṣeun o, òní mi sọ̀rọ̀. Ẹ ṣeun o, ọ̀la mi á sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣé bàbá rere, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o, 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 àná mi sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun o, òní mi sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun o, ọ̀la mi á sọ̀rọ̀ ògo. Ẹ ṣeun o, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Ẹ ṣeun o, orúkọ bàbá mi tó jẹ́ ẹ bá mi orúkọ bàbá o. Olórúkọ ńlá 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 ńlá, onígirigirigirigi kábíyọ̀sí, ọba tó lókè tó ní ilẹ̀ tó kárí ayé. Èmi ni mọ̀ ṣe. Ẹ bá mi orúkọ bàbá rere. Orúkọ ńlá yìí. Ẹ bá mi orúkọ bá tó dá wa sí òun. Orúkọ ńlá yìí. Olórúkọ ńlá 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 ńlá, onígirigirigi kábíyọ̀sí, ọba tó lókè tó ní ilẹ̀ tó kárí ayé. Èmi ni má ṣe rẹ̀wò. Ọlọ́run tó tóbi, Ọlọ́run gbàgbà, Ọlọ́run tó tóbi, Ọlọ́run gbàgbà. Ayé ò gbà rárá o, ó fọ̀run ṣe ibùgbé. Ọ̀run ò gbà rárá o, ó fàyè sá bó ti ti sẹ́rẹ̀. Ọlọ́run tó tóbi, Ọlọ́run gbàgbà. Ọlọ́run tó tóbi.
tó tóbi o. Bàbá rere ni tó tóbi o. Bàbá àgbà ni ayé o. Rárá o. Ibùgbé ìyàwó rárá o. Ọlọ́run ojú gbogbo àgbáyé lọ ní Ọlọ́run bàbá lórí gbogbo bàbá lọ ní Ọlọ́run tó tóbi ju gbogbo ènìyàn lọ ní o. Ọlọ́run bàbá tí kò lákàwé ní ayé ò gbà rárá o. Ó fọ̀run ṣe ibùgbé ọ̀run ò gbà rárá o. Ó fàyè gbà ó títí sẹ́rẹ̀ Ọlọ́run tó tóbi. Ọlọ́run bàbá gbà ní o. Ọlọ́run tó tóbi ní o. Bàbá gbà ní o. Tó tóbi jùlọ. Bàbá rere rárá o. Ibùgbé rẹ̀ rárá o. Ìṣẹ̀lẹ̀ Ọlọ́run tóbi. Ọlọ́run omi ara mi dúpẹ́, ẹ̀jẹ̀ mi yàn ó bàbá. Omi ara mi dúpẹ́, ẹ̀jẹ̀ mi yàn ó bàbá. Ó dá mi sí lónìí o. Omi ara mi dúpẹ́. Omi ara mi dúpẹ́, ẹ̀jẹ̀ mi yàn ó bàbá. Omi ara mi dúpẹ́, ẹ̀jẹ̀ mi yàn ó bàbá. Ó dá mi sí lónìí o. Omi ara mi dúpẹ́. Omi ara mi ṣọpẹ́ o, ẹ̀jẹ̀ mi yàn ó bàbá rere. Omi ara mi dúpẹ́, ẹ̀jẹ̀ mi yàn ó bàbá àgbà. Ó dá mi sí lónìí o. Omi ara mi dúpẹ́. Omi ara mi dúpẹ́, ẹ̀jẹ̀ mi yàn ó bàbá. Ó dúpẹ́ o. Ẹ̀jẹ̀ mi yàn ó bàbá. Ó dá mi sí lónìí o. Omi ara mi dúpẹ́. Bàbá bàbá o, bàbá bàbá o. Bàbá bàbá o, bàbá bàbá. Bàbá bàbá o, bàbá bàbá. Bàbá bàbá o, bàbá bàbá. Kò mọ̀ sẹ́lòmíràn lẹ́yìn rẹ̀ àfi ìwọ nìkan. Bàbá bàbá o, bàbá àgbà. Bàbá àgbà rere. Bàbá àgbà o. Bàbá rere o. Bàbá àgbà o. Ọmọ sẹ́lẹ̀ mi kò sí o lẹ́yìn rẹ̀ o. Bàbá àgbà bàbá bàbá o, bàbá àgbà. Bàbá bàbá o, bàbá àgbà o. Bàbá bàbá o, bàbá àgbà. Kò má sẹ́lòmíràn
mi rẹ̀ àfiwọ́ nìkan. Bàbá bàbá o bàbá àgbà o. Bàbá àgbà o. Lẹ́yìn àfiwọ́. Bàbá rere o, ọpẹ́ ni mo rè lónìí o. Bàbá rere o, báyìí ọpẹ́ ni o. Bàbá rere o, ọpẹ́ ni mo rè tí mo mú wá o. Bàbá rere o, ọpẹ́ ni o. Ìwọ lálábò tó pa mí mọ́ lọ́jọ́ gbogbo. Bàbá rere o, ọpẹ́ ni mo rè o. Bàbá rere o, ọpẹ́ ni mo rè tí mo mú wá o. Bàbá rere o, ọpẹ́ ni o. Bàbá rere o, ọpẹ́ ni mo rè tí mo mú wá o. Bàbá rere o, ọpẹ́ ni o. Ìwọ lálábò tó ń pa mí mọ́ lọ́jọ́ gbogbo. Bàbá rere o, ọpẹ́ ni o. Bàbá rere o, ọpẹ́ ni mo rè tí mo mú wá fún ọ. Bàbá rere o, ọpẹ́ ni o. Bàbá rere o, ọpẹ́ ni mo rè tí mo mú wá fún ọ. Bàbá rere ọpẹ́ ni o. Ọlọ́run tó dàbò rẹ̀ bò mí lójoojúmọ́. Bàbá rere o, ọpẹ́ ni o. Bàbá rere o, ọpẹ́ ni mo rè tí mo mú wá o. Bàbá rere o, ọpẹ́ ni o. Bàbá rere o, ọpẹ́ ni mo rè tí mo mú wá fún ọ. Bàbá rere o, ọpẹ́ ni o. Ìwọ lálábò tó ń pa mí mọ́ lójoojúmọ́. Bàbá rere o, ọpẹ́ ni o. Ìwọ lolùgbé lórí mi sókè nígbà gbogbo. Bàbá rere o, ọpẹ́ ni o. Ìwọ ló gbórí mi sókè o lójoojúmọ́. Bàbá rere o, ọpẹ́ ni o. Ìwọ ló tì mí lẹ́yìn tó jẹ́ kójú ó tì mí rárá. Àánú rẹ mo rí gbà ó nígbà gbogbo láyé mi. Oore ọ̀fẹ́ rẹ o ló ṣe tì mí ní rere. Ìbámọ́sí rẹ nínú ayé mi kí lè ní ìbá sọ. Ọlá rẹ lèmi jẹ́ o nígbà gbogbo láyé mi. Bàbá rere ọpẹ́ ni o. Bàbá rere o, ọpẹ́ ni tí mo mú wá fún ọ o. Bàbá rere ọpẹ́ ni o. Bàbá rere o, ọpẹ́ ni tí mo mú wá fún ọ o. Bàbá rere o, ọpẹ́ ni o. Ìwọ lálábò tó ń pa mí mọ́ lójoojúmọ́. Bàbá rere o, ọpẹ́ ni o. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀. Èyí fún títóbi àtagbára nínú ayé mi láti lè jẹ́ alààyè ọkàn tí ó tún lè wà níwájú rẹ̀ ní òwúrọ̀ yìí, láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀, láti lè gbọ́ ohùn rẹ̀, láti lè gba èrè ọ̀tun níwájú látọ̀dọ̀ rẹ̀ wá, láti lè mọ̀ tẹ̀síwájú nínú ìbùkún nínú rere ṣe gbogbo àgbà ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi.
bàbá gbogbo orúkọ rẹ ga mo yàn ológo mo sọ wípé o ṣe èmi dá gbogbo ògo yan lápadà sọ́dọ̀ rẹ fún títóbi àtàgbára nínú ayé mi fún jẹ́rìí wà láre nínú ayé mi èyí fún àánú àti ìrọ̀rùn àti ojú àti ọ̀nà tí mo tún rí gbà àyè láti lè wà níwájú rẹ ní òwúrọ̀ yìí àyè láti lè yìn ọ́ láti lè gbọ́ orúkọ rẹ láti lè fọgbọ́n yàtọ̀ gbọ́ fún orúkọ rẹ láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ láti lè gbọ́ ohùn rẹ láti lè mọ kí ni ìfẹ́ rẹ àti kí ni ohun tó yẹ kí ni tó kò mí okó àti ìgbésẹ̀ tó yẹ láti gbé àyè láti lè súre sínú ayé mi àyè láti lè gba èrè rẹ sínú ayé mi àyè láti lè gba ìbùkún àti ìgbéga rẹ àyè láti lè mọ tẹ̀síwájú nínú oore nínú títayọ nínú oore gbogbo ṣíṣe bàbá mo mọ rírì rẹ mo sọ wípé o ṣe gba ọgbà àti ẹ̀yẹ ògo ni fórúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́ mo sọ wípé o ṣe ògo ni fórúkọ rẹ àtóbi jù mo sọ wípé o ṣe olóore ọ̀fẹ́ ọlọ́run àánú ọlọ́run ṣì fẹ́ gba gbogbo ògo olúwa gba gbogbo ìyẹn ní gbogbo ọ̀nà mi gbórúkọ rẹ ga ní gbogbo ọ̀nà mo fọpẹ́ fún ọ ní gbogbo ọ̀nà mo fi yìn fún ọ ní gbogbo ọ̀nà mo sọ pé o ṣe ìwọ ọlọ́run ìyanu ìwọ ọlọ́run ògo ìwọ ọlọ́run àrà ìwọ ọlọ́run òtítọ́ ìwọ ọlọ́run òdodo ìwọ ọba àní àdánimọ́ gbàgbé ògo ní forúkọ rẹ fún gbogbo rẹ ayọ̀ tó tún ti bẹ̀rẹ̀ ṣe ní ayé mi òwúrọ̀ yìí àní tó tún ju àwọn tó ti ṣe pọ̀ láti lè wá lọ fún jẹ́ agbára rẹ tí wọ́n tún jẹ́ agbára ní òwúrọ̀ yìí àní ju àwọn ọjọ́ yòókù lọ àní fún gbogbo ìbùkún àti rẹ tí wọ́n ṣiṣẹ́ ayé mi àní ju àwọn ọjọ́ yòókù lọ ó ṣe bàbá ọmọ ẹ̀mí mímọ́ èyí ní forúkọ rẹ ògo ní forúkọ rẹ títí àìlè mẹ́wọ̀ yìí mọ̀ gbórúkọ rẹ ká ó ṣe ọba àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi àǹkà nínú ìwé Àìsáyà orí 40 àkà ẹsẹ̀ ìkarùn ẹsẹ̀ kẹrin àti ìkarùn Àìsáyà 40 ẹsẹ̀ 4 àti 5 gbogbo àfonífojì ni a ó gbé sókè gbogbo òkè ńlá àti òkè kékèké ni a ó sì rẹ̀ sílẹ̀ wíwọ́ ni a ó sì ṣe ní títọ́ àti ọ̀nà pálapàla ni a ó sọ di títẹ́jú a ó sì fi ògo Olúwa hàn gbogbo ẹran ara ni yóò jùmọ̀ rí nítorí ẹnu Olúwa ni ó sọ gbogbo àfonífojì ni a ó gbé sókè orí ọ̀rọ̀ wa sọ fún wa wípé kí ni Ọlọ́run kọ sí ọ máa yọ̀ òkè tí òun wò níwájú rẹ ó ti mú ọkùn nígbà tó lọ sọ wípé mọ̀ yọ̀ ìjọba pé kí ni òkè tí ń bẹ níwájú rẹ tí wọ́n ń wò yẹn òun ti mú ọkùn ètí sọ fún ọdún wípé kò sí ìdádúró àti ìdíwọ́ àti ìdènà fún ọmọ láti rógolù láti dálábùkù fún láti tayọ láti mọ ṣe rere láti mọ gbìnlẹ̀ sí nínú rere gbogbo ṣíṣe láti mọ tinú ògo bọ́ọ̀lù ògo inú ìgbéga bọ́ọ̀lù ìgbéga ìjọ túmọ̀ sí wípé kí ni tọ́nà fẹ́ kó èmi àti ẹ̀kọ́ yé wa ní wípé kí ni òun ti mú ẹ̀gá yé wa òun ti yí padà ó ti sọ dògo ìjọ túmọ̀ ìjọ fìdí rẹ̀ múlẹ̀ wípé kò sí ẹ̀gàn kankan nínú ayé rẹ mọ́ kò sí ẹ̀gàn kankan nínú ayé rẹ mọ́ kò sí tí ń jẹ́ ìjákulẹ̀ wàhálà ìdààmú nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa mọ́ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ọmọ rẹ̀ àyànfẹ́ rẹ̀ ẹni tí olówó rẹ̀ ẹni tó fi ṣe ìgbẹ́kẹ̀lé agbára àti ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ̀ sọ fáwọn ẹ̀rí ìdájú wọ̀nyí lọ́wọ́ àti sọ fún wípé kí ni gbogbo àfonífojì ni a ó gbé sókè kúrò lójú ọ̀nà rẹ̀ kí ni à ń pè ní àfonífojì òun lára ara wọn náà ni àwọn ìṣòro tí ẹnìkọ̀ọ̀kan lè mọ̀ là kọjá àwọn ìṣòro tọ́jà àwọn ìṣòro láti ẹgbẹ́ kí ni èèyàn rìn nínú rẹ̀ èèyàn ò rìn tán mọ́ èyí tí èèyàn jàjàjàjàjà tí èèyàn jàjàjà ní pé sọ kí ni kí èèyàn tẹ́lẹ̀ sí kí èèyàn bọ́ lọ́wọ́ kí èèyàn bọ́ kó bẹ́ẹ̀ ṣùgbọ́n tí èèyàn náfààní àti bọ́ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kó di mímọ̀ fún èmi àti ẹ̀ lónìí wípé kí ni ẹnì kọ̀ọ̀kan wa òun ti mú wa bọ́ kó nínú gbogbo tí ń ṣe ìrìn àjò àfonífojì yẹn àti jẹni tí ó wà ní gbangba ìlú láti mọ rógòlò láti mọ yan fada láti mọ jẹun tó wà láti mọ mu tó wà láti mọ wọṣọ tó wà láti mọ gbélé tó dára èyí tó wà èyí tó túbọ̀ sí wípé kí ni gbogbo tó jẹ́ ṣùgbọ́n ó ṣì iṣẹ́ wàhálà ìdààmú àti ìpọ́njú ayé rẹ yẹn gbogbo yòókù gbogbo ìjẹ́sùn rẹ àfonífojì ni lónìí ọlọ́sàn pé mọ̀ yọ̀
nítorí kékeré gbogbo àwọn àfonífojì yìí òun ti mú ọ kọjá rẹ̀, òun ti mú ọ láwọn àfonífojì yẹn já, ó tún gbé nínú àfonífojì mọ́ bí kò sí wípé kíni nínú ìlú ní ìgboro níbi tí kíni ìgbádùn wà, iná wà, omi wà, ilé tó dára wà. Ìkọ́dà kìí ṣe pé wọ́n mọ rẹ́ǹtì ilé ṣùgbọ́n ọ̀ralẹ̀ ọkọ̀lẹ̀ tiẹ̀ gangan tó tún mọ gbé bẹ̀ ni, kìí ṣe pé ìmọ̀ rẹ́ǹtì ilé ìmọ̀ ìrànlẹ̀ ńkọ̀lẹ̀ tí mọ gbé bẹ̀ gangan ni ìjọ́jẹ́ ti tèmi gangan. So ó ní kí èmi àti ẹ̀ka mọ́ yọ yàtọ̀ sí àfonífojì. Ó tó pé ó ní gbogbo òkè ńlá àti òkè kékèké ni àwọn sì rẹ̀ sílẹ̀. Kí ni àwọn òkè? Àwọn òkè náà ní kí ni àwọn ẹrù wúwo èyí tí à ń gbé tí à rí gbé. Kí ni àwọn ìran rere tá a ní ìjọ pé kí ni ìrànlọ́wọ́ kò sí láti mú kí ìran rere kó wá ṣiṣẹ́ kó wá sí múṣẹ. Àwọn kí ni àwọn òkè náà? Àwọn òkè náà ní àwọn ohun tí ọkàn wa ń gbògbẹ fún láti ní ṣùgbọ́n tó yẹ pé kí ni agbára àti ní kò sí fún wa. Bẹ́ẹ̀ ni kò sí ìrànlọ́wọ́ kankan. Ọlọ́jọ́ kò di mọ̀ fún mi àti ẹbí pé òun ti dìde fún ìrànlọ́wọ́ rẹ̀, òun ti dìde fún ìrànlọ́wọ́ mi, òun ti dìde fún ìrànlọ́wọ́ gbogbo àwọn tí ń ṣe àyànfẹ́ pápátá láì dá ẹnì kankan sí. So fún ìdí èyí gbogbo àwọn òkè wọ̀nyí àti sọ wọ́n di pẹ̀tẹ́lẹ̀, gbogbo ẹ ti di ìrọ̀rùn láti mọ wá sí ìmúṣẹ. Ìyẹn gbogbo ti ṣe ìran rere tó ní, ìran rere tí mo ní, gbogbo ẹ ti di ìrọ̀rùn láti mọ wá sí, láti mọ tẹ̀ mí lọ́wọ́ àti láti mọ tẹ̀ lọ́wọ́. Ìyẹn ní ti gbogbo rere gbogbo pátá èyí tí ọkàn rẹ̀ gbogbo ẹ fún àbí èyí tí ó wù ọ́ tó wù ọ́ láti ní. So fún ti èyí gbàgbé lórí wípé kí ni o kò ní olùrànlọ́wọ́, gbàgbé lórí pé kí ni o kò ní owó lọ́wọ́, gbàgbé lórí wípé kí ni o kò níṣẹ́ lọ́wọ́. Ọlọ́run fúnra rẹ̀ ó ti dìde fún ìrànlọ́wọ́ rẹ̀ láti mọ fi ohun gbogbo tí ayé rẹ̀ nílò fún ọ. Èyí tí lójú kọ̀ọ̀kan sí èmi àti ẹ, lójú kọ̀ọ̀kan sí ẹnì kọ̀ọ̀kan wáyé pé kí ni máa yọ̀ nítorí kí ni òkè tó ń wò níwájú rẹ̀, òkè tí mo wò níwájú mi ó ti mú ọgbọ́n títí ẹ, ó ti mẹ́mi náà ọgbọ́n títí mi, ó ti mú kálukú wa gún ìjókòó wa kù ní pé ẹ̀rí rere ayọ̀ ìtí ọ̀lẹ́gbẹ́ tí ò lójú wọn, èyí tó kọjọ ọgbọ́n tí ìmọ̀ àtòyè rẹ, èyí tó kọjọ ọgbọ́n ìmọ̀ àtòyè àwọn mìíràn, èyí tó jẹ́ pé kí ni ẹnikẹ́ni kò lè wádìí rẹ̀ kó rí tirẹ̀ láéláé. Òun ni ohun tí ó kù tí èmi àti ẹ̀ka mọ̀ jẹ́ nítorí pé kí ni Ọlọ́run ti dìde fún ìrànlọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Lẹ́yìn rẹ̀ tátún ni alágbára kò sí mọ́, lẹ́yìn rẹ̀ tátún ni Ọlọ́run kò sí mọ́. Tó máa wá dìde fún ìrànlọ́wọ́ rẹ̀ ta ló fẹ́ tọ́ pé kí ni kó tó wálẹ̀ kò sí. Tó bá dìde fún ìrànlọ́wọ́ mi ta ló tọ́ pé kí tó wálẹ̀ á rí pé kò sí. Ètí tó yẹ pé kó fọkàn balẹ̀ kò sí mọ́ yọ nínú gbogbo ìtí o lè mọ dojúkọ. Ó mìíràn tó tún dàbí rẹ̀ á rí wípé kí ni ó sọ wípé àti ọ̀nà pálapàla ni a ó sì sọ di títẹ́jú. Kí ni àwọn ọ̀nà pálapàla tí ó fẹ́ sọ di títẹ́jú? Yẹn ni pé gbogbo àwọn àtakò lójú ọ̀nà rẹ̀, gbogbo àwọn abanijẹ́ tí wọ́n ń bà ọ́ jẹ́ wípé kí lójú àwọn olóore, lójú àwọn olùrànlọ́wọ́, gbogbo àwọn tí ọmọ bá pàdé lójú ọ̀nà rẹ̀ nígbà tí wọ́n bá fẹ́ ṣe rere, bí wípé kí ni kọ́mọ mọ́àmúbọ́, bí kí ọmọ ṣàṣetì, bí kọ́mọ lé ìtọ́ ẹgbẹ́ ó kù díẹ̀ kó tẹ̀ lọ́wọ́ kọ́mọ kọ́ àti padà bọ́ mọ́ lọ́wọ́ tán. Gbogbo àwọn wọ̀nyí ni àwọn ọ̀nà pálapàla, bí kò rí àwọn èèyàn kí wọ́n jẹ́ àwọn tí wọ́n mọ̀ bínú nítorí kí ọmọ bá rógòlò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn wọ̀nyí là ń pè ní ọ̀nà pálapàla. Ó ní gbogbo ẹ̀ ní òsì kíni ni òun ti ṣe ní ọ̀nà títọ́, ọ̀nà tó tẹ́jú, ọ̀nà tó dàbí ọ̀nà express. Ìjẹ́ pé kíni kò sí bí ọkọ̀ sí lè rìn bó tí ọkọ̀ kò sí bí títí yẹn ṣe bó ṣe jìn tó tọkọ̀ bá rìn lórí rẹ̀ kò ní já sí gálọ́pù bó ti wù kí ó kéré mọ́ tó. Ìyẹn pé kò ní já sí kòtò kankan tó pé títẹ́jú ni yóò tẹ́jú. Bó bá díjú gan tó bá rìn lọ ó rí wípé kíni ayọ̀ àtàlàfíà ló fi débi tọ́ lọ nítorí pé kò sí kòtò kankan àbí òkúta kan ní ojú rẹ̀ mọ́. Kí ni àwọn kan tí ń bẹ lójú ọ̀nà rẹ̀ tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe ìdíwọ́ àbí ìdènà àbí àtakò fún ọ láti wọnú ògo, láti ṣe rere, láti múra rẹ̀ wá sí múṣẹ, láti mọ ṣàṣọrọ̀. Gbogbo àwọn wọ̀nyí ló ń pè ní àwọn ọ̀nà pálapàla, àwọn ọ̀nà tó gun, àwọn ọ̀nà tí ó ṣe kíni tọwọ́ onígbogbo ẹ̀nà ó ṣe kíni títẹ́jú tí ó tọ̀ tí ó sì nà fọ̀nàfọ̀nà tẹ́lẹ̀ pé sọ kò sí kankan tí ó lè ṣe ìkọ́nilẹ́sẹ̀ àbí ìdánidúró àbí ìnira mọ́ láti mọ rìn lọ ní ayọ̀ àtàlàfíà ní gbogbo rẹ̀ àjò rẹ̀. Nígbà tó sọ lè tán ó ní kíni a ó sì fi ògo Olúwa hàn. A rí pé tábà gbàgbé ọ sọ wípé kíni ògo Olúwa yóò buyọ lára mi, ògo Olúwa yóò buyọ lára. A fi ògo Olúwa hàn. Ìgbà láti fi ògo Olúwa hàn gbogbo ẹran ara ni yóò jùmọ̀ rí nítorí ẹnu Olúwa ni ó sọ. Nígbà tó sọ pé a fi ògo Olúwa hàn, níbo láti fi ògo Olúwa hàn nínú ayé mi, láti fi ògo Olúwa hàn
lára mi láti fògo Olúwa hàn nínú gbogbo tí ń ṣe nínú gbogbo tí ń ṣe tèmi láti fògo Olúwa hàn nínú iṣẹ́ mi á fi ògo Olúwa hàn nínú ìdáwọ́lé mi gbogbo á fògo Olúwa hàn nínú ìdílé mi lórí ayẹyẹ ọmọ á fògo Olúwa hàn àìnínú iṣẹ́ ìránṣẹ́ á fògo Olúwa hàn nínú ìpè á fògo Olúwa hàn nínú ilé ìwé rẹ á fi ògo Olúwa hàn nínú ìdáwọ́lé rẹ gbogbo á fi ògo Olúwa hàn kí ni àwọn nǹkan tí o ní gbogbo ẹ̀ ògo Olúwa yóò bẹ̀rẹ̀ sí ní farahàn ní tó túmọ̀ sí wípé kí ni gbogbo ojú wọ́n bẹ̀rẹ̀ sí rí ògo Olúwa lára mi lára rẹ nìkọ̀ọ̀kan wa ìtí ó fìdí rẹ̀ múlẹ̀ wípé kí ni lóòótọ́ àti lódodo Ọlọ́run òun ló ṣògo nínú ayé mi Ọlọ́run òun ló ṣògo nínú ayé rẹ Ọlọ́run òun ló ṣògo nínú ayé nìkọ̀ọ̀kan wa ènìyàn kọ́ ni ó ní ògo so nípa gbogbo àwọn àmọ́ rí ọ wọ́n mọ̀ rí mi wọ́n mọ̀ rẹ́ nìkọ̀ọ̀kan wa wọ́n àmọ́ wò wípé bó ni ó ṣe ṣe nítorí pé kí ni àwọn ti ríra wọn gẹ́gẹ́ bí alágbára tí wọ́n ti parí iṣẹ́ lórí ayé rẹ tí wọ́n ti parí iṣẹ́ lórí ayé mi wípé a ti sọ wípé kò síbi tí ń lọ nígbà tí wọ́n bá ń yọ níbi tó ga lókèlókè wọ́n wá yanu àti pálí yọ̀wá ti wàhálà fún wọn so Ọlọ́run fẹ́ yìí kọ́ èmi àti ẹ láti fi ọlọ́kàn balẹ̀ láti fi mí lọ́kàn balẹ̀ wípé kí ni òun sì wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa òun wà pẹ̀lú mi bó ṣe wà pẹ̀lú mi ó lóun wà pẹ̀lú rẹ̀ náà bó ṣe wà pẹ̀lú rẹ̀ ó lóun tó wà pẹ̀lú àwọn àyànfẹ́ mìíràn náà yẹn pé kò sí gbogbo àwọn tí wọ́n ń ṣe àyànfẹ́ kò sí gbogbo àwọn tí wọ́n fi Ọlọ́run ṣe gbẹ́kẹ̀lé agbára wọn ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn wọn àbí olùrànlọ́wọ́ wọn tí Ọlọ́run ṣe kíni tọ́lọ́ jákulẹ̀ ó ní gbogbo àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé òun àìlò òun ó tún agbára wọn ṣe òun ó sì fún wọn ó mọ fi ẹgbó kì í bìdì wọn sáré kì yóò rẹ̀ wọ́n mú rìn àárẹ̀ kì yóò mú ẹnikẹ́ni nínú wọn nítorí pé kíni òun Ọlọ́run ní agbára wọn so fún ti èyí Ọlọ́run kan sí èmi àti ẹ mọ̀ yọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ká mọ̀ yọ̀ ká mọ̀ sí ìbànújẹ́ ká mọ̀ sí káàrí ọkàn ká mọ̀ sí gba Sátánì àtàrí kirikiri láàyè ká mọ̀ sí gbẹnikẹ́ni láàyè ènìyàn kéèyàn láàyè láti mọ bàbá nínú jẹ́ lórí gbogbo tí a lè mọ dojúkọ lórí gbogbo tí à ń rí nítorí pé kí ni òun ti yí ẹ̀gẹ́ nìkọ̀ọ̀kan padà ó ti sọ di ògo ètò ń sọ fún ètò ń fìdí rẹ̀ múlẹ̀ pé nínú ayé mi kò sí gbogbo tí a ń pè ní ẹ̀gàn mọ́ nínú ayé rẹ̀ kò sí ohunkóhun tí a ń pè ní ẹ̀gàn mọ́ nínú ayé gbogbo àwọn èèyàn fẹ́ kò sí gbogbo tí ó ń jẹ́ ẹ̀gàn mọ́ kì í wá gẹ́gẹ́ bó sọ lánàá kì í ṣe pé ẹ̀gàn tó ń mú kúrò fún ọ̀wọ́ àárín ara wa nìkan ni ṣùgbọ́n ní gbogbo àgbáyé níbikíbi tá a bá dé ẹnikẹ́ni ò tún lè gan mi mọ́ àbí gan ìwọ náà mọ́ níbikíbi tá a bá wà ojoojúmọ́ iyì àwọn lámọ̀jẹ ẹni yìí lámọ̀jẹ nígbà gbogbo àmọ̀gbà yìí lọ́jọ́ gbogbo ni a sì mọ̀gbà ìgbéga ní ọjọ́ gbogbo ni so fún díẹ̀ yìí máa yọ̀ ní ohun tó lù wá kọ́ sí ọ nítorí pé gbogbo òkè tó ń wò níwájú rẹ yẹn gbogbo ọ̀nà pálapàla gbogbo òkè ló ti fúlọ àti òkè kéèké àti òkè ńlá ló ti sọ di pẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn ọ̀nà pálapàla yẹn ló ti sọ di títọ́ ìyẹn nìkan tó kọ́ á rí wípé kí ni gbogbo tí ń ṣàfúnífojì ó ti fọwọ́ agbára rẹ̀ tí ó mú láti jáde kúrò níbẹ̀ láti rí àrí àtàrí iye bọ́ sí gbàgbà o ò sí nínú àfonífojì mọ́ o kò sí òkè kékeré àti òkè ńlá kankan níwájú rẹ mọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ gbogbo ọ̀nà títọ́ ayé rẹ wípé kíni bóòlù ó sì ní jásùkòdò bóòlù ó sì ní ṣe kíni tọ́mọ ọ̀rọ̀ títọ́ mọ̀ tán tọ́ṣìlá tọ́mọ gbé kíni iná ńlá àwọn sọ́jà dání láti gbé kólé báyìí kó mọ́ bá bọ́ sínú kòtà kó mọ́ bá fẹ́ sọ̀kọ́ gbogbo wọ̀nyí ó ti tán kò bá mọ̀ sí iná tọ́ bá rìn lọ lójú ọ̀nà á rí i pé onífẹsẹ̀ kọ́ so fún tí èyí mọ̀ ń yọ̀ gẹ́gẹ́ bí Olúwa ti wí gẹ́gẹ́ bí tó lù akọ sí ọ kó sì mọ fọpẹ́ ìyàtọ̀ fún nígbà gbogbo nítorí wàá tún dàbí ẹ tó ṣe pàtàkì ní wípé kíni mọ gbégbé ayé tó wọ Ọlọ́run mọ kíyèsí ara láti mọ kíni tọ́lọ́run fẹ́ àti ohun tí Ọlọ́run fẹ́ kíni gbèsè tó yẹ kó gbé àti tí kò yẹ kó gbé ibo lọ́lọ́run fẹ́ kó wà àti ibi tí kò fẹ́ kó wà kó sì mọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ṣe wò paríparí rẹ̀ ìjọba Ọlọ́run mọ ṣe gbàgbé eléyìí nítorí pé kíni nígbà tá a bá ṣe gbogbo tọ́ nínú ayé ìjọba ọ̀run ló kàn ibẹ̀ ló ṣe pàtàkì jùlọ ju gbogbo ìyókù tí à ń bèrè lọ nítorí kí ni àǹfààní ènìyàn tó jèrè gbogbo ayé tó sọ ẹ̀mí rẹ̀ lọ agbára àti okun ọgbọ́n ìmọ̀ àti etí èmi àti ẹ̀ta nílò èyí tí a fi lè rìn àrè nínú ayé èyí tí a fi lè fìjọba ọ̀run ṣeré jẹ́ èyí tí a fi dẹ̀ ìdánù ìkẹyìn Ọlọ́run yóò gbé wẹ́ni kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní gbogbo ọjọ́ ayé wa ní orúkọ ti Jésù Kristi ẹ̀rí rẹ̀ ayọ̀ tọ́lọ̀ tó gbókù wà kú táwọn ọmọ jẹ́ òun náà láwọn jẹ́ nítorí pé kíni a ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ké bóyá ti ń pè Olúwa ni ó sọ kì í ṣe ènìyàn ni ó sọ nítorí pé Olúwa ló sọ tí ì sí ènìyàn èmi àti ẹ ní orúkọ Jésù Kristi ìta ayé wa ó yí padà sí rere ẹ̀ka ayé wa ó yí padà ó di ògo láti àkókò yọ orin tuntun orin ayọ̀ orin ògo orin ìgbéga tí ò lẹ́gbẹ́ tí ò lódiwọ̀n láwọn ọmọ jùmọ̀ kan sí Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín
àmín ní orúkọ Jésù. Amen. Orúkọ Jésù lẹ́mẹ̀ta. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ mọ́tò wípé o ṣe fún ohun ayọ̀ àti ọ̀rọ̀ rere ni tí ó tún mú mi gbọ́ ní òwúrọ̀ yìí láti fi àyè gbà mí láti mọ òyìn láti mọ fògo forúkọ rẹ̀ pàápàá jùlọ èyí tí ó fi mí lọ́kàn rẹ̀ pé gbogbo tí ń ṣe ẹ̀gàn àtàbùkù ayé mi ó ti padà di ògo àti bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Bàbá mo gbórúkọ rẹ̀ ga mo yàn lógo mo sọ wípé o ṣe èyí fún ọ̀rọ̀ rẹ̀ iye tó tún fi gbọ́ mi ní òwúrọ̀ yìí èyí fún òun rẹ̀ tó tún mú mi gbọ́ ní òwúrọ̀ yìí èyí tí ó sì fi mi lọ́kàn balẹ̀ tó sì mú ayọ̀ mi kún lọ́pọ̀lọpọ̀ láti jẹ́ kí ìmọ̀ dájú wípé kí ni gbogbo tí ṣe ẹ̀gàn àti àbùkù ayé mi ìwọ ti yí padà ó ti ṣe ó ti di ògo pápátá àní ìbànújẹ́ ẹ̀gàn àti yẹ̀yẹ́ kì í ṣe tèmi mọ́ ṣùgbọ́n iyì ògo ọlá àní ní ti tèmi ètí gbogbo ògo yóò sì bọ́ jẹ́ tiwọn ọlọ́run pápátá ó ṣe ọlọ́run alágbára jùlọ ó ṣe ọlọ́run àtóbi jùlọ ìbẹ̀rẹ̀ àti òpin gbogbo mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ mo dá gbogbo yín padà sọ́dọ̀ rẹ̀ mo dá gbogbo dá padà sọ́dọ̀ rẹ̀ èmi ṣe ọlọ́run àwọn ọba olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run bíbẹ̀rẹ̀ àtòkè àgbà ọpẹ́ olúwa gba ẹ̀yìn olúwa gba ọpẹ́ olúwa gba ẹ̀yìn èmi balẹ̀ pẹ̀lú àwọn àpapọ̀jọ ní kọ̀mọ̀tò láti fi yan ọmọ sọ wípé gbogbo ògo yan lá mo dá padà sọ́dọ̀ rẹ̀ gbogbo ògo yan lá mo dá padà sọ́dọ̀ rẹ̀ ayé rẹ̀ bàbá ọmọ ṣe o ológo jùlọ ọmọ ṣe o olórọ̀fẹ́ ọmọ ṣe o títí ayé lèmi ò mọ̀ yín ní mọ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù lẹ́mẹ̀ta. Bàbá èmi yàn lógo fún àṣepé iṣẹ́ ìgbàlà rẹ nínú ayé mi èyí tí wọ́n mú mi kúrò ní aginjù pẹ̀lú ọwọ́ agbára rẹ nípasẹ̀ ọ̀rọ̀ rẹ èyí tí wọ́n sì mú kí gbogbo òkè ńlá àti gbogbo kékeré kó di pẹ̀tẹ́lẹ̀ níwájú mi nípa agbára àti àṣẹ ọ̀rọ̀ rẹ èyí tí wọ́n sì mú kí gbogbo ọ̀nà pálapàla ọ̀nà jákujàku níwájú mi kó di títẹ́jú kó di títọ́ nípa agbára àti àṣẹ rẹ ọlọ́run ayẹyẹ ògo ìyàn lápò forúkọ rẹ gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Bàbá mo yàn lógo mo gbórúkọ rẹ ká mo sọ wípé o ṣe mo fi ọpẹ́ ìyàtọ̀gbọ́ forúkọ rẹ èyí fún gbogbo tí ń ṣe ayé agíjú ni èyí tí wọ́n fi ọwọ́ ọ̀tọ̀ agbára rẹ ni tó fi mú mi jáde kúrò nínú rẹ pẹ̀lú agbára àṣẹ ọ̀rọ̀ rẹ pẹ̀lú títóbi ọlá rẹ nínú orúkọ Jésù ọmọ ṣe gba ọpẹ́ àti ìyẹn mi àní fún gbogbo àwọn òkè ńlá àti àwọn òkè kékèké tí wọ́n sọ di pẹ̀tẹ́lẹ̀ pátápátá àníwájú mi láti mọ mú mi kọjá lọ síbi ògo síbi ìgbéga láti mọ tinú ọlábọ̀dà nùgbogbo olúwa o ṣé o bàbá mi mímọ́ ayé o ṣé ológo jùlọ àtúnjọ bàbá gba ọpẹ́ àti ìyẹn mi mo tún dá gbogbo ògo yẹn lápadà sọ́dọ̀ rẹ fún gbogbo ọ̀nà tí tó gun fún gbogbo ọ̀nà tọwọ́ àyè tí wọ́n sọ di títẹ́jú àyè tí wọ́n sọ dọ̀nà tààrà èyí tí wọ́n sọ dọ̀nà gbígbóòrò àyè fún mi àyè láti lè mọ rẹ àyè àtàlẹ́yẹgẹ àyè láti lè mọ pọ̀ láti mọ fọkànbalẹ̀ nínú ìrìn àjò gbogbo àyè láti lè mọ yan fada nínú ìrìn àjò gbogbo láti mọ kí àní ayọ̀kùnmi ọmọ kọ́nùgbà gbogbo nínú ìrìn àjò gbogbo nípa agbára àti àṣẹ ọ̀rọ̀ rẹ wọ̀ ìbò sọ wípé o ṣé bàbá gba ọpẹ́ àti ìyẹn ológo jùlọ gba ọpẹ́ àti ìyẹn ẹrù jùlọ gba ọpẹ́ àti ìdí gbogbo ọ̀nà mo gbórúkọ rẹ ga ọ àní mo yàn lógo àní mo fi àtọ́pẹ́ fún ọmọ sọ wípé o ṣé ayé mo sọ wípé o ṣé àtúbìtì mo sọ wípé o ṣé èmi àníbọ̀ mo sọ wípé o ṣé títí ayé lèmi ò mọ ìyọ́ lèmi ò mọ gbá torí pé orin ọkọ̀ dákẹ́ ìkọ̀lẹ́ pé kò ní ìdíwọ́ lèmi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta Olúwa mú kí ọmọ sọ wípé o ṣé fún ìràpadà ọ̀tun mìíràn tí wọ́n tún ra ayé mi padà kó òru lọ gbogbo tí ń ṣe ẹ̀gàn kó lọ gbogbo tí ń ṣe àwọn ènìyàn àti àrísátàdà àtàrí kérékèrè nítorí pé ní gbogbo ọ̀nà ìwọ̀n gbà dojú tí wọ́n lórí ọ̀rọ̀ ayé mi ní gbogbo ọ̀nà lọ́gbà gbé mi lékè wọn láti mọ sọ mi di aṣẹ́gun tó aṣẹ́gun lọ nínú rẹ lórí ilé wọn lórí gbogbo ẹnì kọ̀ọ̀kan wọn àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Bàbá mo gbórúkọ rẹ ká mo yọ ọmọ sọ wípé o ṣé bàbá mo gbórúkọ rẹ ká mo yọ ọmọ sọ wípé kábíyèsí rẹ èyí bí adé mọ́bìnrin àgbà ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn àní fún ọ̀nà gbogbo tí wọ́n gbà láti mọ ṣẹ́gun fún mi àìníwájú sátánà àtàrí kérékèrè àti àwọn ọ̀kànlẹ̀ àníbi sátánà àtàwọn ọ̀tá gbogbo ìjẹ́ pé wọ́n dojú tí wọ́n nígbà gbogbo lọ́jọ́ gbogbo ìwọ́n fi wọ́n sẹ́lẹ̀ àìmọ̀ ọlọ́wọ́ jáwọn kulẹ̀ ní gbogbo ọ̀nà ògo ní forúkọ rẹ bàbá ògo ní forúkọ rẹ ọmọ ògo ní forúkọ rẹ mímọ́ ọba ayérayé mo gbórúkọ rẹ ga mo sọ wípé kábíyèsí ọlọ́run alágbára jùlọ ìwọ ọlọ́run àti náà ìtìkì tí lójú mo yin orúkọ ológo bàbá àbí ọlọ́run bẹ́ẹ̀ àgbà ọpẹ́ olúwàgbà ẹ̀yìn ìjẹ́ pé nígbà gbogbo ìwọ ń ṣó ara tuntun mìíràn nínú ayé mi ìwọ tún ti bẹ̀rẹ̀ ṣó ara tuntun ayé mi ìjẹ́ pé àní ẹnikẹ́ni òtò rí pàtàkì láti ní dábìlú àbíjì mi lọ́nà mọ́ ògo ní forúkọ rẹ mo dúpẹ́ olówó ọlọ́run alágbára àní fún gbẹ́gẹ́ tí wọ́n gbé lórí sókè nípa agbára àti àṣírí ní ọ̀tún ní ó gba agbára nípa àánú àti ìrànlọ́wọ́ rẹ èyí tí wọ́n mú mi tayọ sí ilé ọ̀tún tó tún wọnú ògo tuntun mìíràn
náà lọ èyí tó tún káyọ̀ kókún fún ògo tuntun mẹ́rin nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ wọ̀nyí ògo ní forúkọ rẹ̀ bàbá mẹ̀mí mímọ́ èyí ní forúkọ rẹ̀ àní fún jíjà tí wọ́n já fún mi nígbà gbogbo ṣẹ́gun tí wọ́n ṣe fún nígbà gbogbo èyí tó sọ bí aṣọ tó jáṣọ lọ pápátá nínú rẹ̀ lórí gbogbo àwọn tí ń ṣe sátani àtàrí kéèké àti ṣe táwọn ìkànnì bẹ̀rẹ̀ gbogbo àti gbogbo agbára wọn ètò ìtọ́jú tí wọn ní gbogbo ọ̀nà nígbà tí wọ́n lọ sí ọ̀nà tó wọn sá lọ́nà méje òṣì ọlọ́run ayérayé òṣì ológo ìṣúná ìṣìnà fẹ́ gba ọpẹ́ tó lágbá yìí títí ìbí ọmọ rẹ̀ nígbà gbogbo agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run àánú ọlọ́run orí ọ̀fẹ́ àánú àti orí ọ̀fẹ́ mo béèrè fún ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mí di mímọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọlọ́run àánú ọlọ́run orí ọ̀fẹ́ àánú àti orí ọ̀fẹ́ mo béèrè fún bàbá ní orúkọ Jésù Kristi ṣàánú fún mi o dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ṣàánú fún mi dárí gbogbo tí ń ṣe orí kọjá jì mí àní orúurú ọ̀nà tí mi gbà sí gbà sí gbogbo níwájú rẹ̀ bàbá ní orí kọjá mi ló wá sọ mi di mímọ́ olúwa ní orí kọjá mi ló wá sọ mi di mímọ́ dárí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ àtàṣídẹ̀ mi jì mí ọ̀yá ní gbogbo orí kọjá mi ló sọ mi di mímọ́ dárí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ mi jì mí olúwa àní gbogbo orí kọjá mi ló sọ mi di mímọ́ àánú ni mo béèrè fún bàbá oore ọ̀fẹ́ àti ọ̀dọ̀ ni mo béèrè fún ọlọ́run ayérayé nítorí ìṣe ìfẹ́ àtàánú ẹ̀ tó wà tó dúdú ọba dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí olúwa ní gbogbo orí kọjá mi ló ọ̀yá sọ mi di mímọ́ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ní gbogbo orí kọjá mi ló ọ̀yá sọ mi di mímọ́ tí wọ́n agbára agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run àánú ọlọ́run orí ọ̀fẹ́ nítorí ìṣeun fẹ́ àtàánú rẹ̀ ìtọ́wà tó dúró títí láláì gbogbo tí ń ṣe ìwà àkọsílẹ̀ ibi búburú àìdára gbogbo tá a kọ nípa mi ẹ̀jẹ̀ Jésù tó sọ nìkan fẹ́rẹ̀ fi pa gbogbo ẹ̀rẹ́ ẹ̀yà wọ ẹ̀mí mọ́ sọ mi di mímọ́ àní ọ̀kọ̀ọ̀kan nínú wọn kò gbọ́dọ̀ ní pàtàkì lórí ayé mi kí ni gbogbo àwọn nǹkan tí ń bẹ lọ́wọ́ mi tí ọ̀dà tí òfògbó fún ẹ̀ tó lè jẹ́ ohun tí òmùnú wọn lọ́wọ́ àlàyé dùn kí ni gbogbo tí ń ṣiṣẹ́ ọ̀tá iṣẹ́ òkùnkùn iṣẹ́ àwọn nǹkan níbi nínú ayé mi lápapọ̀ ẹ̀jẹ̀ Jésù sọ fi parí gbogbo ọmọkùnrin ayé mi tí gbogbo fàájú kúrò ní kò sí ro wọn rùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀jẹ̀ Jésù sọ ní káfárì nígbà gbogbo ní ọjọ́ gbogbo níbi gbogbo níwájú ènìyàn gbogbo ọ̀yà wọn fi dá mi láre ẹ̀yà kò sì mọ̀ ṣe mí ní ògo ìtọ́tayọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi wọ́n pe o ọ̀yá ọlọ́run nítorí ìṣeun fẹ́ àánú àti ìrọ̀fẹ́ tó wà tó dúró títí lára ẹ̀ pẹ̀lú ọwọ́ sọ agbára rẹ ńlá rẹ ni ẹ̀jẹ̀ Jésù tó sọ ti káfárí ọ̀yá fi wẹ̀ mímọ́ ọ̀yá fi sọ mi di mímọ́ àní fi wẹ̀ mímọ́ ọ̀yá fi sọ mi di mímọ́ kí ni gbogbo tí ń ṣàkọsílẹ̀ bí búburú àdára gbogbo tá a kọ nípa mi ẹ̀jẹ̀ Jésù tó sọ ti káfárí ọ̀yá fi pa gbogbo rẹ ẹ̀jẹ̀ Jésù tó sọ ti káfárí ọ̀yá fi pa gbogbo rẹ̀ ayé ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káwọn ìbò béèrè fún ọ̀yá fi pa gbogbo rẹ̀ ṣe ọ̀yá àní gbìmí ọ̀fẹ́ bẹ́ẹ̀ tó kọ́ àní gbogbo ohun tá a kọ́ nípa níbi ní búburú ní àdára ṣe ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ fi pa wọn rẹ̀ ẹ̀jẹ̀ Jésù fi pa wọn rẹ̀ sọmi ti mímọ́ pátá nínú rẹ̀ dàbí láàrin nínú agbára òjò rẹ̀ fẹ́ tó ga jùlọ àní ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káwọn ìbò béèrè fún ọ̀yá fi wẹ̀ mímọ́ fi sọmi ti mímọ́ fi wẹ̀ mímọ́ fi sọmi ti mímọ́ àní kí ni gbogbo tí ṣe ohun tí ń bẹ nínú ayé mi lọ́wọ́ àbí ìgbà yẹn tí mo gbé èyí tí kò fowó àti fún ọlọ́run aláyé kí ni gbogbo tí ń ṣiṣẹ́ ọ̀dà iṣẹ́ kàwé ní àfi bíbú sátánì àtàrí kiri rẹ̀ ọ̀yá ẹ̀jẹ̀ tí ó sọ sọ̀rọ̀ kábàlẹ̀ lápapọ̀ ọ̀yá fi palẹ̀ gbogbo wọn mọ́ fáwọn gbogbo kóòdù ayé mi ọ̀yá kó dáná sun wọn àní ọ̀kọ̀ ojú gbọdọ̀ ní pàtàkì àdúrà yìí mọ́ ẹ̀jẹ̀ tí ó sọ̀rọ̀ kábàlẹ̀ ọ̀yá fi palẹ̀ gbogbo wọn mọ́ ayé mi ọ̀yá fi fáwọn gbogbo kóòdù ayé mi ọ̀yá dáná sun wọn ọ̀rùn wọn ọ̀kọ̀ọ̀kan ní gbọdọ̀ ní pàtàkì àdúrà yìí mọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ kábàlẹ̀ mo béèrè fún onípa ọ̀pọ̀lọpọ̀ àánú oore ọ̀fẹ́ àti ìyọ́nú rẹ̀ àní kí ni gbogbo kí ni wájú ènìyàn gbogbo níbi gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo rẹ̀ àjọ ayé pápátá ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ káfárì ẹ̀yà mọ̀ fi dàmí láre ẹ̀yà mọ̀ dàmí láre mọ̀ fi dàmí láre ẹ̀yà mọ̀ dàmí láre ẹ̀yà mọ̀ fi dàmí láre ẹ̀yà mọ̀ dàmí láre ẹ̀yà mọ̀ fi dàmí láre ẹ̀yà mọ̀ dàmí láre ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ káfárì mo béèrè fún o nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo níwájú ènìyàn gbogbo ní orúkọ Jésù ẹ̀yà mọ̀ fi dàmí láre ẹ̀yà mọ̀ dàmí láre ẹ̀yà mọ̀ fi dàmí láre ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ káfárì ẹ̀yà mọ̀ fi dàmí láre ẹ̀yà mọ̀ dàmí láre ẹ̀yà mọ̀ fi dàmí láre ẹ̀yà mọ̀ dàmí láre àríwọ̀ ẹ̀mí bọ́ kò sọmi ti mọ́ pẹ̀lú gbogbo agbára tó wà nínú àṣẹ rẹ̀ àríwọ̀ agbára ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ káfárì àfi wẹ̀ mọ́ fi sọmi mímọ́ ẹ̀yà dàmí láre mọ́ bàtà àrígbogbo ojú òfófó fún ọlọ́run aláyé gbogbo ṣiṣẹ́ ọ̀tá nínú ayé mọ́ bàtà ọ̀yà ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ fi palẹ̀ mọ́ fún dàgbà yà kó kọ́mọ́ sí kù síbi kankan kọ́mọ́ sí ní padà lọ yé mi gbogbo tí ń sàkóso ẹ̀mí búburú àyà gbogbo tá a kọ́ nípa Jésù Kristi àfi pa gbogbo rẹ̀ ọ̀rọ̀ dàmí láre mọ́ bàtà àríkí ní gbogbo tó ń ṣe àìlú tó ń ayé mi láti ó pẹ́ ní èmi yó ẹ̀jẹ̀ Jésù ṣe àfipá tó sọ̀rọ̀ káfárì àfi palẹ̀ gbogbo ọ̀pọ̀ pàrọ̀ wọn wájà ọkọ̀ gbogbo rẹ̀ ní padà lọ ayé mi mọ́ ọ̀yà dàmí láre mọ́ bàtà ní padà agbàdúrà
ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè, orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí ó fi mọ́ pọ̀ sí ní ọgbọ́n ìmọ̀ àti òye rẹ̀, láti mọ́ tayọ ní rere, láti mọ́ pọ̀ ní ìbùkún, láti mọ́ pọ̀ ní ọlá rẹ̀, àní láti mọ́ ṣàṣorí ayọ̀ ohun rere pápátá. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá iná mi mímọ́ àti agbára mo béèrè fún, ẹ̀yà gbé wọ̀ mí lódìdí. Iná mi mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún, ẹ̀yà gbé wọ̀ mí lódìdí. Iná mi mímọ́ àti agbára rẹ dà o. Ọlọ́run ayé rẹ kún fún ẹ̀mí àti agbára rẹ nígbà gbogbo ní ọjọ́ gbogbo. Yá ká mọ́ mi pọ̀ sí ní àkọ́tún ọgbọ́n, ìmọ̀, òye, ìmísí àti àṣẹ rẹ. Láti gbà gbogbo ní ọjọ́ gbogbo. Yá àríkébò tó rọ̀ gbà àríkún rẹ. Àríkébò tó rọ̀ gbà bọ́ọ̀lù àlóògùn bọ́ọ̀lù ògùn, àìlóògùn bọ́ọ̀lù ògùn. Nígbà gbogbo àrí iṣẹ́ rẹ yàrá ayọ̀ yà kọ́bẹ̀ ṣiṣẹ́ rẹ ayé ìfisẹ́. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ. Àyà kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ. Ohun gbogbo ti ṣe eré ayọ̀. Àyà àìkọ́bẹ̀ ṣiṣẹ́ gbígbà àkọ́bẹ̀ ṣiṣẹ́ mi lọ́wọ́ báyìí. Àìkébọ̀ àkọ́bẹ̀ ṣiṣẹ́ àkọ́bẹ̀ ṣiṣẹ́ mi lọ́wọ́ báyìí. Àìtí gbogbo agbára tó yẹ kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ. Àyà kún fún agbára rẹ. Àyà kún fún ẹ̀mí mímọ́. Olúwa kún fún agbára rẹ ní ọgbọ́n ìmọ̀ àti ìmísí rẹ. Bàbá àìkébọ̀ bẹ̀rẹ̀ sí pọ̀ dé àkọ́tún ọgbọ́n ìmọ̀ àti ìmísí àti agbára rẹ sẹ́. Àìkébọ̀ sí pọ̀ dé àkọ́tún ọgbọ́n ìmọ̀ àti ìmísí àti agbára rẹ. Àìkébọ̀ bẹ̀rẹ̀ sí ń ta gbogbo agbára tó fi jọ́ lọ́rùn rẹ. Bàbá kún mi fún ẹ̀mí mímọ́. Olúwa kún mi fún agbára. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè, orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tó jẹ́ pé èmi ò ní sí lára wọn tó jẹ́ pé wọ́n kàn mọ́ gbọ́ ìlérí nìkan ṣùgbọ́n tí kò ní wá sí ìmúṣẹ, ṣùgbọ́n tí màá fi wà lára wọn jẹ́ pé wọ́n ń gbọ́ ìlérí ní ti wá sí ìmúṣẹ. Ètò túmọ̀ sí pé gbogbo ọ̀rọ̀ rere ayọ̀ tí wọ́n sọ sínú ayé mi, agbára àti ọgbọ́n ìmọ̀ àtijọ́ tí mo mú wá sí ìmúṣẹ, Olúwa gbé wọ̀ mí. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára láti wọ́n agbé wọ̀ mí lódìdí. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí. Ayé kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, Olúwa kọ́ mi fún agbára rẹ̀. Ìjẹ́ pé gbòòlò òní ṣí lára àwọn tí ẹgbẹ́ wọn kàn mọ́ gbọ́ ọ̀rọ̀ ìròyìn ayọ̀ látọ̀dọ̀ rẹ̀ nìkan. Àìsùgbọ́n tí kò lè wá sí ìmúṣẹ, ṣùgbọ́n tí máa wà lára àwọn tí ẹgbẹ́ bí wọ́n ṣe ń gbọ́ ìròyìn ayọ̀ lọ́dọ̀ rẹ̀ lójoojúmọ́, bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni ó wá sí ìmúṣẹ lọ́kàn. Àìsí ẹ̀rẹ̀ sí ń tẹ̀lé nígbà gbogbo. Bàbá kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀, èyí dẹ́mi mímọ́ àti agbára rẹ̀, àìláti mọ gbọ́ ìròyìn lọ́dọ̀ rẹ̀, àìláti mọ wá sí ìmúṣẹ pẹ̀lú bàbá yàgbé wọ̀ mi. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára rẹ̀, Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára rẹ̀, èyí dẹ́mi mímọ́ àti agbára rẹ̀ gbogbo ìfà gbé wọ̀ mi lódìdí. Èyí tí gbogbo ọ̀rọ̀ lórí ayọ̀, èyí tí mo gbọ́ látọ̀dọ̀ rẹ̀ lójoojúmọ́, àyè yóò fi mọ wá sí ìmúṣẹ lọ́kàn, àìtẹ́lẹ̀ rẹ̀ yóò sì mọ tẹ̀lé, èyí tí ògo yóò sì mọ jẹ́ tẹ̀wọ́ bàtà, tí gbogbo ayé sì mọ mọ̀ pé ìwọ̀n lọ́yà kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ sẹ́. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára rẹ̀, Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára rẹ̀. Àìlẹ́ mi mímọ́ àti agbára mo béèrè fún Bàbá gbé wọ̀ mí lódìdí. Èyí dẹ́ mi àti agbára mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí. Èyí dẹ́ mi àti agbára mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí. Ayérayé kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára, Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára, Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára. Gbogbo ọ̀rọ̀ rere ayọ̀ tí mo gbọ́ ni àìkọ́ síbẹ̀ tí wá sí mi ṣe láyé mi, àìláyèsí ni àtijọ́ kọ̀ọ̀kan dákan, àìkọ́ mọ̀ ṣe ṣe àwọn tí wọ́n gbọ́ ìròyìn ayọ̀ nìkan, àìkọ́ mọ̀ gbọ́ lórí nìkan, àṣùgbọ́n tí wọ́n mọ̀ gbọ́ tí ó sì mọ̀ wá sí mi ṣe láyé wọn. Olúwa kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ sẹ́yìn. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè, orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí jẹ́ pé gbogbo ọ̀rọ̀ rere ayọ̀ tí wọ́n sọ sínú ayé mi yóò fi wá sí ìmúṣẹ lọ́gán láì sí ìnira àti ìdíwọ́ kankan, èyí tí mi ó sì di ẹlẹ́rìí ayọ̀ tó ga jùlọ jẹ́ pé gbogbo ayé wọ́n sì mọ̀ darapọ̀ pẹ̀lú mi láti yin orúkọ ológo. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Àjùlọ bàbá mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Ẹlẹ́dàá òye iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún agbé wọ̀ mí dídí. Èyí tí èmi yóò fi gbọ́ ìjẹ́ tí gbogbo ìyẹ ọ̀rọ̀ rere ayọ̀ tí mo gbọ́ látọ̀dọ̀ rẹ̀, gbogbo ìrẹ́ rere ayọ̀ tí mo gbọ́ lọ́dọ̀ rẹ̀, àyè yóò fi mọ bá sì múṣẹ lọ́kàn àìnílò ayé mi. Èyí tí èmi ó sì mọ di ẹlẹ́rìí ayọ̀ ńlá, èyí tí ó jẹ́ ìsàgbà àti tóbi rẹ̀ nígbà gbogbo, èyí tí gbogbo ayé yóò sì mọ darapọ̀ pẹ̀lú bí a ti mọ bá mi ṣe orúkọ ológo, àyà tí mo gbọ́ orúkọ rẹ̀ ga pẹ̀lú òbí sẹ́, àyè tí mo sì mọ̀ pé àìlóòótọ́ àti olóòótọ́ àti olódìwọ́ ọlọ́run aláyé. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, Olúwa kọ́ mi fún agbára rẹ̀, Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára rẹ̀. Èyí ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè fún bàbá, èyí ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè fún Ẹlẹ́dàá, èyí tí mo gbọ́ ìròyìn
ayọ̀ àti ọ̀rọ̀ ayọ̀ àti ìbáṣepọ̀ ayọ̀ àti ìlérí ayọ̀ tí mo gbọ́ ni àní pátápátá yóò fi wá sí ìmúṣẹ láì kó ẹyọ ọkọ lẹ́yìn èyí tí ìlérí ayọ̀ mi yóò fi lè gbìnà yóò fi lè gbòòrò yóò fi lè ta lọ́pọ̀lọpọ̀ èyí tí gbogbo ènìyàn pàápàá àìwó sì jẹ́ tí ó jẹ́ tó darapọ̀ pẹ̀lú mi láti mọ iye orúkọ lógo láti mọ kọ olùkọ́ pẹ̀lú mi láti mọ jẹ́wọ́ wípé àdéhùn ọlọ́run asọ̀rọ̀ tí kì í dáṣe aṣọ àrímọ̀ ìyẹ̀wò àlèṣe lèwe bàbá yakun fún ẹ̀mí mímọ́ olùwàkùn fagbára rẹ̀ olùwàkùn fún ẹ̀mí mímọ́ olùwàkùn fagbára rẹ̀ olùwàkùn fún ẹ̀mí mímọ́ olùwàkùn fagbára rẹ̀ iná ìgbàgbọ́ gbogbo ìjọba gbé wọ̀ mí. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́mẹ̀ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ọ̀yá kí túbọ̀ jẹ́ iná àrájú nírun àti àpáta ìdìbòlù nínú rẹ̀ ju tí a ti wá lọ ìtẹ́ pé gbogbo tó bá kọlù bó ẹtẹ́ tó bá kọlù mí amọ̀ fún tuntun èké má ti kọlù láti mọ̀ lọ lulú ìtí kì yóò sí ohunkóhun kan àbí ẹnikẹ́ni kan èyí tí ó tún lè ṣe ìdíwábí dènà fún mi láti mọ̀ jẹ́ kí gbogbo ọ̀rọ̀ rere ìlérí ayọ̀ rere àti ìran rere ayọ̀ mi kọ́mọ́ wá sí ìmúṣẹ mọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti kọ́ ya gbé wọ̀n lódìdí àyà mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti kọ́ ya gbé wọ̀n lódìdí àtòbí jùlọ kọ́ni fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ní orúkọ Jésù Kristi ooo nínú rẹ̀ kí tó wá jẹ́ iná àjọ ní orúkọ àti wá lọ kí tó wá jẹ́ àpáta ìdìbò nínú ẹ̀jọ̀ àti wá lọ ìjẹ́ gbogbo ẹ̀kẹ́ tó bá kọlù bí àmọ́ fún òtútù èyíkéyìí tó bá ti kọlù àti mọ̀ lòlò àbí àti sẹ́tẹ̀lì àtàrí kiri àti gbogbo àwọn ìkànnì ẹ̀rù àti gbogbo agbára wọn tí jó olùwọ́mọ̀ ìjọba pápátá àti gbogbo àwọn ìjọba pápátá Olúwa kọ́mi fún lẹ́yìn àtàgbára nínú rẹ̀ kó tó bọ̀ jẹ́ iná àti àràjù nínú pápátá ìjọba lọ àpáta ìdìbò lórí ẹ̀rọ pápátá ìjọ yẹn pé kì yóò ṣe ẹnikẹ́ni ẹ mọ́ àìtí ó lè mọ̀ sí ìjùwà bí jẹjẹ fún mi àìní àti mọ́ kí gbogbo ọ̀rọ̀ ayọ̀ ìròyìn ayọ̀ ìlérí ayọ̀ tí mo gbọ́ kọ́ ní ìdíwọ́ àti láti tẹ̀lé lọ́wọ́ mọ́ bàbá kọ́mi fún lẹ́yìn àtàgbára rẹ̀ ẹ̀yà ni kọ́mi fún lẹ́yìn àtàgbára rẹ̀ sọ́ọ̀mì jí iná àti àrà nínú ìjọba lọ àìní rẹ̀ kì í jí iná àti àràjù nínú ẹ̀ pápátá àdàpá pátá ìdìbò nínú ẹ̀ pápátá ló jẹ́ wà lọ ìjẹ́ gbogbo gbẹ̀rẹ̀kẹ́ tó bá sọ fún òun fẹ́ sọ mi jẹ́ kọ́ mọ gbọ́ ìròyìn àrùn nìkan àìjẹ́ mọ gbọ́ ìrẹ́rẹ́rẹ́ nìkan àìtúmọ̀ ní bá ti bùṣẹ́ àkọ́mọ jíjó ní pápátá níwájú rẹ̀ àìkọ́mọ tí àtẹ̀pàtẹ̀ lórí ló pátá bí àtẹ̀rẹsẹ̀ ní pápátá ọ̀gá kọ́mi fún ẹ̀mí mímọ́ olákùn fagbára olákùn fún ẹ̀mí mímọ́ olákùn fagbára olákùn fún ẹ̀mí mímọ́ olákùn fagbára ẹ̀mí mímọ́ àti agbára mọ́bìnrin wa gbé wọ̀ mí. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́mẹ̀ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ó nínú rẹ̀ kébi ó tún jẹ́ ẹ̀rù ńlá àti jìnnìjìnnì ńlá fún gbogbo àwọn ẹni bí ẹ̀rù tí ń gbé ẹ̀rù mi jìnnìjìnnì tí ń gbé jìnnìjìnnì mi nítorí pé ìwọ ni Ọlọ́run ẹ̀rù tí ń gbé ẹ̀rù mi ìwọ Ọlọ́run jìnnìjìnnì tí ń gbé gbogbo tí ń ṣe jìnnìjìnnì ayé mi Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ nínú rẹ̀ kébi ó di ẹ̀rù ńlá àti jìnnìjìnnì ńlá tí ń gbé ẹ̀rù tí ń gbé jìnnìjìnnì ayé mi ètò túmọ̀ sí wípé kí ni kì yóò ṣe ìkórajọpọ̀ ibi kan ìtí àwọn yóò kóra àwọn ìjọpọ̀ ní tèmi tí iná àti àárẹ̀ àti kú tí ò ní tún wọn ká àbí tí ìgbésẹ̀ kíkíṣẹ̀ tí wọ́n bá gbé nípa ti tèmi orí ara wọn náà ni wọ́n mọ̀ fi rú bẹ́ẹ̀ gẹ́gẹ́ kì yóò tún sí ìdíwọ́ àbídàrú fún mi láti mọ́ mú kí gbogbo ìran rere ìlérí ayọ̀ gbogbo tí gbogbo ọkọ̀ mo bá sì mú ṣe àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ gbogbo bá gbogbo lóríire ayé kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kọ́ mi fún agbára rẹ̀ Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kọ́ mi fún agbára rẹ̀ Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kọ́ mi fún agbára rẹ̀ ìwọ Ọlọ́run ẹ̀rù ètò gbẹ̀rù mi ìwọ Ọlọ́run jìnnìjì tó gbé gbogbo tí ń ṣe jìjì ayé mi ọ̀yà nínú rẹ̀ kí mo túbọ̀ jẹ́ ẹ̀rù lájú àti wá lọ kí mo túbọ̀ jẹ́ jìnnìjì lájú àti wá lọ èyí tí gbé gbogbo tí ń ṣe ẹ̀rù ayé mi èyí tí gbogbo tí ń ṣe jìnnìjì ayé mi àìfú gbogbo àwọn ẹni bẹ́ẹ̀ gbogbo àwọn ènìyàn kí mo túbọ̀ jẹ́ ẹ̀rù àti jìnnìjì lájú rẹ̀ pápátá tó bẹ̀rẹ̀ débi wípé àní gbogbo bí kíbi dájú kó àjọpọ̀ níbi ní gbogbo ní àjọra nípa tèmi ikú àti iná àti àrá àyọ̀mọ̀ tí wọn ká àti àwọn àti gbogbo àtijọba àti gbogbo ọgbẹ wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní gbogbo ìgbésẹ̀ kí gbèsè kẹ́kẹ́ lè mọ gbé nípa mi níbi orí àrá rẹ̀ yá àwọn ẹ̀kọ́ mẹ́rin sí
fi rúṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní orúkọ Jésù rúṣe gbogbo ìrẹ́rẹ́ ayọ̀ tí mo gbọ́ yẹn àní gbogbo ọ̀rọ̀ rere ayọ̀ tí wọ́n sọ sí ayé mi yẹn àní pátápátá àní ìdílé àní kó sì bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe bọ́lá lórí ayé mi àní kó bẹ̀rẹ̀ sí wá sí mi ayé mi sẹ́ àní kó mo ti gbé ní ẹ̀rẹ́ ọ̀yà sọ mi di ẹ̀rù lálẹ́ rẹ̀ pápátá ọ̀yà sọ mi di jìnnìjìnnì lálẹ́ rẹ̀ pápátá èyí tẹ́nikẹ́ni ò nílé tí gbogbo ìrẹ́rẹ́ mi lọ́wọ́ láti wá sí mi ṣe mọ́ èyí tí gbogbo ìlérí ayọ̀ àti ọ̀rọ̀ ayọ̀ tí wọ́n sọ fún ayé mi ẹ̀kẹ́ ló ní dàgbà àti lẹ́jú láti lè wá sí mi ṣe mọ́ fún ayé mi bàbá ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára sọ́mi jẹ́ ẹ̀rù pátápátá nínú rẹ̀ bọ́lá yìí tí gbé gbogbo jí ṣe ẹ̀rù mi sọ́mi jìnjìn ayé rẹ̀ bọ́lá yìí tí gbé gbogbo jìnjìn ayé mi ṣe bàbá kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí ọ̀yà kún fún agbára rẹ̀ ṣe èyí lẹ́yìn náà àtàgbà gbogbo ìfọ̀ agbègbè mi ti wá gbà Àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ gbogbo tí ń ṣe ilẹ̀ mi gbogbo tí ń ṣe ìpè mi gbogbo tí ń ṣe ògo mi ìgbéga mi ẹ̀tọ́ mi pẹ̀lú ìrànlọ́wọ́ àtìlẹ́yìn rẹ̀ kọ́bẹ̀ sì jẹ́ gbígbà fún mi ọgbọ́n ìmọ̀ àti tí mo nílò ọ̀yà láti fi gbàgbọ́ ìpadà ọlọ́àyọ̀dá rẹ̀ fún mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún bàbá gbé wọ̀n dídí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún Olúwa gbé wọ̀n dídí ayérayé kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sọ ní orúkọ Jésù Kristi ohun gbogbo tí ń ṣe ilẹ̀ mi ohun gbogbo tí ń ṣe ìgbé mi ohun gbogbo tí ń ṣe ayé mi ohun gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi àti gbogbo tí ń ṣe ògo àti ìgbéga mi ní orúkọ Jésù Kristi pẹ̀lú ìrànwọ́ àti àtìlẹ́yìn akébẹ̀ sí gbàgbé padà báyìí àdìgbò kọ́bẹ̀ sí gbígbà padà fún báyìí àdìgbò sí gbàgbé padà báyìí àdìgbò kọ́bẹ̀ sí gbígbà padà fún báyìí pẹ̀lú ìrànwọ́ àti àtìlẹ́yìn rẹsẹ̀ ní orúkọ Jésù Kristi àdìgbò sí gbàgbé padà báyìí àdìgbò kọ́bẹ̀ sí gbàgbé padà fún báyìí àìláì sí ní àtìdámú kankan àdìgbò sí gbàgbé báyìí àdìgbò kọ́bẹ̀ sí gbàgbé padà fún báyìí pẹ̀lú ọwọ́ agbára ńlá rẹ̀ àdìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹsẹ̀ Olúwa kọ́mi fún lẹ́yìn àtàgbára rẹsẹ̀ gbogbo tí ń ṣe ilẹ̀ mi ìgbé mi ẹ̀tọ́ àti ilẹ̀ mi àdìgbò sí gbàgbé padà báyìí gbogbo kọ́bẹ̀ sí gbàgbé padà fún báyìí àdìgbò sí gbàgbé padà gbogbo kọ́bẹ̀ sí gbàgbé padà fún báyìí àìláì sí ìjùwà àbíjà ló kọ̀kọ̀ àdìgbò sí gbàgbé padà àdìgbò kọ́bẹ̀ sí gbàgbé fún báyìí èyí jẹ́ kẹ́lò ní ṣe láti ìlú kọ́bẹ̀ àti ìjọba láti ìlú lọ́wọ́ ọ̀yà kọ́bẹ̀ sí gbàgbé padà báyìí Olúwa kọ́yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún agbára rẹ̀ ọ̀yà àyè láti mọ àwọn ìgbésẹ̀ tó tó àti ìgbésẹ̀ tó láti gbé àyè gbogbo ẹ̀ tó àti pé lẹ́yà kébẹ̀ sí gbàgbà mi gbogbo lẹ́ni kébẹ̀ sí gbàgbà mi pẹ̀lú àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ rẹ̀ ẹ̀yà kébẹ̀ sí gbàgbà mi báyìí Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ ẹ̀yà kún fún ẹ̀mí mímọ́ ẹ̀yà kún fún agbára rẹ̀ ní ọgbọ́n ní ìmọ̀ àti ìrẹsì sí amúmi oṣù náà gbogbo kí gbogbo ti ṣe Àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ìwọ lọ́lọ́run olùkórè ayọ̀ ẹ̀yà èmi náà kí mo fẹ́ mọ kórè ayọ̀ nítorí pé ìwọ ni Ọlọ́run mi agbára mi àṣà mi kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ kí ibẹ̀ ní kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní ànító ní àníṣẹ́kù ní àní àkùnwọ́dà sílẹ̀ tó bẹ̀ tí kì yóò ṣe láti gbà débi pé àmọye gba àwọn ènìyàn lọ́nà gba àwọn ènìyàn wọ́n mọ̀ jàǹfààní nínú rẹ̀ ayé wọn sì mọ̀ kún fòwò àti ìlógo rẹ̀ pẹ̀lú àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá ìwọ Ọlọ́run olùkórè ayọ̀ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún agbéwọ̀n lódìdí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún agbéwọ̀n lódìdí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún agbéwọ̀n lódìdí ní ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ìmọ̀ òye àti mísírò akíbẹ̀sì ní tayọ̀ kíbẹ̀sì ní pọ̀sí kíbẹ̀sì gbìnẹ̀sì ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ akébèkébẹ̀sì ní kó ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ akébèkébẹ̀sì ní kó àní àní tó dáṣẹ́ kọ́dà ní àpò ìràṣẹ́ tó bẹ̀ sí kí o ṣe láti gbà ìkórè àyè tó kún fọ́pọ̀lọpọ̀ ìbùkún rẹ ìgbéga rẹ ògo láti wá àti gbogbo sí ẹ̀mú nínú ẹ̀mú kíláàsì tó wà ọ̀yà kébèké bẹ̀rẹ̀ sí ní kó wọ́n báyìí lọ́pọ̀lọpọ̀ ní àyè tó dáṣẹ́ kọ́dà ní àpò ìràṣẹ́ tó bẹ̀ sí kí o ṣe láti gbà débi pé àmọye gba àwọn ènìyàn nínú gba àwọn ènìyàn àyè ó mọ jàǹfà nínú rẹ àyè ó sì mọ gbà yín padà rere àyè ó sì mọ kún fún òwò àti ìlógo rẹ àyè ó sì mọ ọba kọ́mi fún dẹ́mi mímọ́ àti agbára rẹ sẹ́ èyí dẹ́mi mímọ́ àti agbára mo bèrè fún agbéwọ̀n mi líle èyí dẹ́mi mímọ́ àti agbára mo bèrè fún agbéwọ̀n mi líle èyí dẹ́mi mímọ́ àti agbára rẹ mo bèrè fún agbéwọ̀n mi líle ayé rẹ bá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára ayé níbi kí n bẹ̀rẹ̀ sí ní kóòrè ayọ̀ nígbà gbogbo ọjọ́ gbogbo ní gbogbo ayé mi nínú gbogbo ìjọba ṣe ti gbogbo agbára tó ní Olúwa kún fún ẹ̀mí mímọ́ rẹ Olúwa kún fún agbára rẹ. Àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín
àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ tó sọ wípé kí ni gbogbo àfonífojì ni a ó gbé sókè, gbogbo òkè ńlá àti òkè kéékèèké a ó sọ di pẹ̀tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ gbogbo ó tún ní gbogbo wíwọ́ ni a ó sì ṣe ní títọ́, gbogbo àwọn ọ̀nà òkè ńlá àti òkè kéékèèké ni a ó sì sọ di ilẹ̀. Wíwọ́ ni a ó sì ṣe ní títọ́ àti ọ̀nà pálapàla ni a ó sọ di títẹ́jú. Olúwa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ, gbogbo tí ń ṣe àwọn òkè nílá àti òkè kékeré níwájú mi, bá mi sọ wọ́n di pẹ̀tẹ́lẹ̀, sọ wọ́n di pẹ̀tẹ́lẹ̀ fún pátápátá. Gbogbo tí ń ṣe aginjù, Olúwa mú kúrò níwájú mi, nítorí pé ẹnu òwò Olúwa Ọlọ́run àlàyé ló sọ. Gbogbo tí ń ṣe àwọn ọ̀nà jágbajàgba, ọ̀nà wíwọ́, bá mi sọ wọ́n di títẹ́jú, nítorí ògo àti ìlógo rẹ nínú ayé mi. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ tí Ọlọ́run ti sọ jáde tó ti ẹnu rẹ jáde, nítorí inú Olúwa Ọlọ́run àìlọ́ sọ ọ̀yà gbogbo tí ń ṣe aginjù, àní gbogbo tí ń ṣe aginjù ayé mi, Olúwa ayá bá mi mú kúrò pátápátá. Gbogbo tó fi jẹ́ Ọlọ́run ni, gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni, ní orúkọ Jésù Kristi ọ̀yà mú kúrò níwájú mi. Rántí ọ̀rọ̀ rẹ, ìwọ ló sọ pé kí n máa yọ̀, nítorí gbogbo tí ń ṣe òkè àyájọ́ ti mú kúrò, ti mú mi kúrò pátápátá. Ọ̀yà àbòkè o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ tí wọ́n lọ ti sọ. Olúwa gbogbo tí ń ṣe aginjù níwájú mi, Olúwa bá mi mú kúrò. Tí gbogbo agbára tó bá mi mú kúrò pátápátá, ọ̀yà bá mi mú kúrò pátápátá, ọ̀yà bá mi mú kúrò pátápátá. Ọ̀yà gbogbo tí ń ṣe òkè ńlá, gbogbo tí ń ṣe òkè kéékèèké, àní gbogbo tí ń ṣe òkè wẹ́rẹ́wẹ́rẹ́, àní gbogbo tí ń ṣe wíwọ́, Olúwa bá mi sọ wọ́n ti pẹ̀tẹ́ pátápátá. Ọ̀yà bá mi sọ wọ́n ti pẹ̀tẹ́ pátápátá, ọ̀yà bá mi sọ wọ́n ti pẹ̀tẹ́ pátápátá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n Ọlọ́run àlàyé ti sọ tó tẹnu ẹ jáde, bá mi sọ wọ́n ti pẹ̀tẹ́ pátápátá, ọ̀yà bá mi sọ wọ́n ti pẹ̀tẹ́ pátápátá, ọ̀yà bá mi sọ wọ́n ti pẹ̀tẹ́ pátápátá. Orúkọ Jésù Kristi àní gbogbo tí ń ṣe àní ọ̀nà pálapàla, ọ̀nà gígùn, ọ̀nà tí ọ̀nà Olúwa tí gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni, ètò gbọ́ ọ̀rọ̀ ẹnu rẹ lọ sọ, àìtó pé ẹni owó Ọlọ́run àìló sọ. Ọ̀yà bá mi sọ wọ́n ti títẹ́jú fún mi sẹ́, ọ̀yà sọ wọ́n ti títẹ́jú fún mi sẹ́, ọ̀yà sọ wọ́n ti títẹ́jú fún mi, tí gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni, àìtó gbogbo tó fi jẹ́ Ọlọ́run ni, ọ̀yà sọ wọ́n ti títẹ́jú fún mi sẹ́, ní orúkọ Jésù Kristi ọ̀yà sọ wọ́n ti títẹ́jú fún mi sẹ́. Ọ̀yà fi àjùlọ rẹ hàn, àní wípé ìwọ ni ọlọ́lẹ́yìn rẹ kò sọ́rọ̀ kankan mọ́, àní gẹ́gẹ́ bèbè ṣe fọwọ́ gbẹ̀yà nígbà gbogbo pé ìwọ ni, ẹ̀yà fi gbogbo àjùlọ rẹ hàn wípé ìwọ Ọlọ́run alágbára lẹ́yìn kò sábàá kẹ́bẹ̀ ṣe fọwọ́ gbẹ̀yà tí mo sọ pé àní ìwọ nìkan ní sẹ́yìn lẹ́yìn òṣèlú mọ́ láti wípé ìwọ kankan ti fẹ́ di ẹ̀mú lẹ́yìn pé kí ni táyẹ̀ náà ti gbà ẹ̀ ní Ọlọ́run. Ìwọ jọ kó ti máa ń pè wọ Ọlọ́run kò sọ́run kì í sọ Ọlọ́run kankan, ìwọ táyẹ̀ ti bẹ̀rẹ̀ lágbára, ìwọ jọ kó ti máa ń pè wọ lálágbà kò sábà kankan níbi kankan. Olúwa nítorí ọ̀rọ̀ rẹ èyí tí wọ́n gbé dájú gbogbo orúkọ rẹ lọ, ọjà ànímú ọ̀rọ̀ rẹ wọ̀ ìwá sì ń ṣe láyé mi ní kọ́kọ́, ànímú wá sì ń ṣe láyé mi ní kọ́kọ́. Gbogbo tí ń ṣe àjùjọ ibẹ̀ abàmì kúrò pàpàtà, gbogbo tí ń ṣe àjùjọ ibẹ̀ abàmì kúrò pàpàtà, àní gbogbo tí ń ṣe àní òkè náà òkè kékeré òkè ìlú àjẹ òkè ìwé wọ́n láyé abàmì sọ ti pẹ̀lẹ́ pàpàtà, àní gbogbo tí ń ṣe ọ̀nà gbogbo ọ̀nà pàlàpàlà abàmì sọ ti pàpàtà ti gbogbo agbára tí òkè Ọlọ́run ni, ẹ̀yà fi àjùjọ àti òbílẹ̀ ọ̀hún sẹ́wà Ọlọ́run ní ayé nítorí báyìí gbogbo Ọlọ́run àyọ̀sọ ẹ̀yà tàbí ẹ̀rọ pàpàtà gbogbo agbára tí òkè Ọlọ́run ní ayé. Àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Amen. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ayérayé bàbá, ọ̀rọ̀ rẹ ni pé a ó sì fi ògo Olúwa hàn, gbogbo ẹran ara yóò sì jùmọ̀ rí, nítorí ẹnu Olúwa ni ó sọ. Gbogbo tó fi jẹ́ Ọlọ́run ni, ọ̀yá wá bẹ̀rẹ̀ sí fi ògo rẹ hàn nínú ayé mi ní rere, nínú iṣẹ́ mi, nínú ilé mi, nínú ìrìnàjò gbogbo, nínú gbogbo tí mò ń ṣe, nínú gbogbo tí ń ṣe tèmi. Wá bẹ̀rẹ̀ sí fi ògo rẹ hàn bàbá, kí gbogbo ojoojúmọ́ dùnmọ̀ rí. Tí ògo Ọlọ́run bá farabalẹ̀ gbọ́, mo fẹ́ kó fi tara gbàdúrà yìí. Tí ògo Ọlọ́run bá buyọ nínú ayé rẹ, tí Ọlọ́run bá fi ògo rẹ hàn nínú ayé tí gbogbo ojoojúmọ́ rí, kò sẹ́ni tí yóò rí ọ tí ò ní forí balẹ̀ fún. Sórí gbogbo ibi tí wọ́n ti ń gàn yẹ, tí wọ́n ti ń yẹ̀yẹ́ rẹ, tí wọ́n ti ń ṣẹlẹ̀ yàyẹ rẹ, ọ padà kọjá níbẹ̀, wọ́n nà lẹ́fọ̀lẹ́fẹ́lẹ́ fún ọ àti àgbàtà arúgbó àti ọmọ kékeré. So wọ́n sọ nípa ìfarahàn ògo Ọlọ́run nínú ayé ènìyàn.
ìwọ tó ń gbé nínú ilé yàrá kan àti pálọ̀ kan, àbíwọ tó ń gbé nínú yàrá kan kólóbó, àbíwọ tó ń gbé nínú ilé pákó, àbíwọ tó ń sun ẹsẹ̀ títì, àbíwọ tó jẹ́ pé kí ni àìníṣẹ́ ni táwọn èèyàn máa ń pè ọ́ ní ọ̀lẹ. Níwọ̀n bá tó yìí ṣọ̀lẹ tẹ́ pé ọ̀ ń sa gbogbo pàtàgbára rẹ, ṣùgbọ́n kò bó ṣe ń sáré tó pàfó ní jásí. Ìtòkọ́ náà ti fìdí rẹ̀ múlẹ̀ wípé kí ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti dópin nínú ayé rẹ̀. Mo sì fẹ́ kó fi ìtara gbàdúrà yìí. So tọ́lá bá fògo rẹ̀ hàn ní ayé rẹ̀, ìwọ tẹ́ pé ọkàn mọ́ kiri ni ó ní mọ́ gbà tó ṣì ṣọ́ọ̀bù. Àwọn èèyàn pariwo pé ṣọ́ọ̀bù wọn mo fi ń dán lójú wípé kí ni kò sí bí ṣọ́ọ̀bù sílé wọn tó wá gbà o. Nítorí pé kí ni ògo Ọlọ́run buyọ̀ láyé rẹ̀. Tọ́lá bá ti mú ògo rẹ̀ farahàn láyé ènìyàn, kò sí tàbí ṣùgbọ́n kankan mọ́, kò sí ohun kan tí mo sọ̀rọ̀ sí fún ènìyàn. Mo sọ yìí mo fẹ́ kó fi ìtara gbàdúrà, mo fẹ́ kí ìrẹ́ kó ṣí gangan sí àdúrà yìí gidi gan, kó gbà bẹ́ni tí ò ní gbà mọ́. Ó rí Obedédómù ni àní ó ti tán fún pátápátá, ṣùgbọ́n nígbà tí ògo Ọlọ́run buyọ̀ nínú ayé rẹ̀, tí àfògo tọ́lọ́run fògo rẹ̀ hàn nínú ayé Obedédómù, gbọ́ àyè Obedédómù àti gbogbo ilé rẹ̀ àyípadà rere dé bá wọn. Ẹ jẹ́ pé ikú nìkan ló kù tó ń retí àti gbogbo ènìyàn rẹ̀. Ó dẹ́n tí gbogbo yẹn sí kíni wọ́n bẹ̀rẹ̀ sí ọjọ́jú wò ògo Olúwa kì í búyọ ní ayé ènìyàn káyọ̀ yóò tún wà bákan náà mọ́. Ògo Olúwa kì í búyọ, kì í farahàn kí gbogbo ojú rí, kí ó jẹ́ wípé kí ni ẹ̀gọ́ tó wà ní ayé ènìyàn mọ́. Ọlọ́run èsì Sátánì mọ̀ ń tẹnu mọ́ ní gbogbo Sátánì ló lórí burúkú ènìyàn. Mo sọ fún pé mọ́ bá ṣe tí wọ́n bá ní mọ́ bọ̀ lórí burúkú ènìyàn sí, Sátánì ni wọ́n bá wí. Mo fi wọ́n sọ pé nígbà gbogbo tó bá ti rí pé Sátánì fẹ́ mọ yọjú, tó bá ti fẹ́ mọ yọ lẹ́nu náà kan, tètè sọ fún wípé kò ní dà fún, tètè wá kù mọ̀ tó dára kó fi lẹ̀ ní pàkọ́, kó rí rẹ̀ kọ́ fọ́dànù. So fi ìtara gbàdúrà yìí, Olúwa, nítorí pé ẹnu Olúwa Ọlọ́run rẹ̀ lọ sọ, Ọlọ́run yìí tó pé ẹnu rẹ̀ ló sọ, ya ògo rẹ̀ láyé mi jókòó bẹ̀rẹ̀ sí ní buyọ̀, jókòó bẹ̀rẹ̀ sí farahàn, jókòó bẹ̀rẹ̀ sí ní gbìnà, jókòó bẹ̀rẹ̀ sí ní tàn, débi wípé gbogbo ojú wọn bẹ̀rẹ̀ sí ní rí nínú iṣẹ́ mi, nínú ayé mi, nínú iṣẹ́ ọ̀fíìsẹ́, nínú iṣẹ́ ọjọ́, nínú ìwé mi, nínú ìwé kíkà mi àti nínú ọjà mi, nínú òwò mi. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ayérayé bàbá, nítorí pé ẹnu Ọlọ́run àlàyé lọ sọ̀rọ̀ yìí, ògo rẹ̀ àìnínú ayé mi àjọkọ́ bẹ̀rẹ̀ sí ní farahàn, ògo rẹ̀ àìnínú iṣẹ́ mi àjọkọ́ bẹ̀rẹ̀ sí ní farahàn, ògo rẹ̀ nínú iṣẹ́ ìṣoṣo nínú ìpẹ̀rẹ̀ àjọkọ́ bẹ̀rẹ̀ sí ní farahàn, ògo rẹ̀ nínú ìdílé ìgbé àjọkọ́ bẹ̀rẹ̀ sí ní farahàn, ògo rẹ̀ nínú ṣọ́ọ̀bù àjọkọ́ bẹ̀rẹ̀ sí ní farahàn, ògo rẹ̀ nínú gbogbo tí ń ṣe tèmi àjọkọ́ bẹ̀rẹ̀ sí ní farahàn. Ó tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wípé gbogbo ojú ní igun mẹ́rin àgbẹ̀rẹ̀ ayé àyẹ̀wò ṣèjùmọ̀ mọ́ rí wípé lóòótọ́ àti lòdò òkú Ọlọ́run àlàyé lè ṣe lórúkọ Jésù Kristi. ẹnu Ọlọ́run àlàyé Olúwa Ọlọ́run ló ṣàti sọ ó yá àní ògo rẹ̀ jọ pẹ̀ sí fàáhàn gẹ́gẹ́ bí ẹnu Ọlọ́run àlàyé ti sọ́jà ní sẹ́ ó yá ògo rẹ̀ jọ pẹ̀ sí fàáhàn ní ayé mi lórí ògo rẹ̀ jọ pẹ̀ sí fàáhàn ní ayé mi lórí ògo rẹ̀ jọ pẹ̀ sí fàáhàn nínú iṣẹ́ mi lórí ògo rẹ̀ jọ pẹ̀ sí fàáhàn nínú iṣẹ́ mi lórí ògo rẹ̀ jọ pẹ̀ sí fàáhàn nínú ìdílé mi lórí ògo rẹ̀ jọ pẹ̀ sí fàáhàn nínú ṣọ́ọ̀bù mi lórí ògo rẹ̀ jọ pẹ̀ sí fàáhàn ní gbogbo tí ń ṣe iṣẹ́ mi lórí ògo rẹ̀ jọ pẹ̀ sí fàáhàn ní gbogbo tí ń ṣe tèmi lórí iṣẹ́ ó bàbá tẹ̀bí ìwọ Ọlọ́run á sọ̀rọ̀ mọ́ dàṣẹ ìwọ Ọlọ́run á sọ̀rọ̀ mọ́ yẹ̀wọ̀n àní ìwọ Ọlọ́run bá ti sọ̀rọ̀ tí ó sì bọ́ ọ̀rọ̀ á sì mú iṣẹ́ ìwọ Ọlọ́run á sáà fìdí ẹ̀mọ́ sáà fìdí ẹ̀mọ́ pé kékeré ayé àtúntò ẹ̀fọ́ dá kékeré nínú ọ̀rọ̀ rẹ̀ kì yóò lọ́la iṣẹ́ bàbá ní orúkọ ọjọ́ sọ̀rọ̀ sí ọ̀yá àyè ògo rẹ̀ nínú ayé mi àyè rẹ̀ tó bẹ̀rẹ̀ sí para hàn sẹ́ àti gbogbo tó bẹ̀rẹ̀ sí rẹ̀ lórí iṣẹ́ mi nínú àwọn èmi nínú àti gbogbo nínú rẹ̀ ní gbogbo ọ̀dà àti tó bẹ̀rẹ̀ sí ní para hàn kí gbogbo tó bẹ̀rẹ̀ sí ní rẹ̀ nítorí òwò àti ìlógo rẹ̀ nítorí pé òwò nìkan lọ́dọ̀ tó bẹ̀ kọ́ sọ́nà kan lẹ́yìn mọ́ ìwọlẹ́ àgbà kọ́sọ́ àgbà kan mọ́ ọ̀yá ògo rẹ̀ tó bẹ̀rẹ̀ sí para hàn fún rẹ̀ nípa àgbàdà sẹ́rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ibi báyìí ọ̀pàṣẹ ni nítorí pé a ti fìdí rẹ̀ múlẹ̀ nínú ìwé mímọ́ wípé ọmọ aláṣẹ ló ń ṣe. Ọlọ́run wa tó wá sọ̀rọ̀ àṣẹ jáde wípé kí ni ìwọ gángan fúnra rẹ̀ nítorí pé ọjọ́ ọmọ rẹ̀ ọjà àyànfẹ́ rẹ̀ pàṣẹ fún gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ wọn Ọlọ́run àlàyé ohun gbogbo tó wọn Ọlọ́run àlàyé dá
ní ti ìjọba fẹ́. So níbi báyìí ìwọ ló fúnra rẹ̀ lọ́wọ́ àpàṣẹ fún gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè, fún gbogbo tọ́lọ́run dá. Ohun kan ṣoṣo tó ṣe pàtàkì tí mo fẹ́ kọ́ mọ̀ ni wípé mo ń pàṣẹ láti béèrè fún ẹ̀mí ènìyàn, mo ń pàṣẹ láti béèrè fún orí olórí ẹsẹ̀ lẹ́sẹ̀ apalapa, béèrè fún gbogbo tí ṣọwọ́ lọ́yìn láti mú gbogbo tí ń ṣe ire ayọ̀ oríire tọ́sọ̀tọ̀ yọ láti mọ́ wá fún wọn. Má jẹ́ kí n kúrò fún ọ tó bá béèrè fún orí olórí apalapa ẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ̀mí ènìyàn, ọ̀rẹ́ kan dára láàmú ni o sì ń fa àkókò rẹ ṣòfò. Béèrè ohun tí ń ṣe ẹ̀tọ́ rẹ, ìdájọ́ òsì lọ́wọ́ rẹ o. Mo ń gbàgbé pé Ọlọ́run sọ pé tí òun ni ẹ̀san, ẹnikẹ́ni ò lẹ́tọ̀ọ́ láti gbé san. So máa wo kí ni tẹ́lẹ̀ kan ṣe iṣẹ́ ọ no ìtọ́jọmọ́ ògo rẹ, ìtọ́jọmọ́ ìdájọ́ ayé rẹ, òun ni kò béèrè fún. Ìyókù yẹn kàn sí kọ́. Ìdí tí Jésù sọ pé sọ ẹ mọ súre fún àwọn tí ń fi yín rí, lójú sọ pé sọ ẹ mọ gbógun ti àwọn tí ń gbógun tì yín. Onídàájọ́ sọ pé Olúwa gbógun ti àwọn tí ń gbógun tì mí, ó ní pé òun gbógun sọ pé òun gbógun tì mí, ó ní Olúwa gbógun ti àwọn tí ń gbógun tì mí. So Ọlọ́run tó gbó, Ọlọ́run ló ní ẹ̀san. So béèrè fún ẹ̀tọ́ rẹ ni kò béèrè fún. So orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọwọ́ àdúrà àtijọ́dẹ ẹ gbọ́ ohun gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè, ohun gbogbo tí Ọlọ́run dá, mo parí àṣẹ ni èmi ò dá lábàá, nítorí pé ọmọ Ọlọ́run alààyè mi ṣe, Ọlọ́run sì ní agbára àti ìgbẹ́kẹ̀lé mi. Ó yá gbogbo tí Ọlọ́run dá pátápátá, ohun gbogbo tí ṣọlọ mo parí àṣẹ, gbogbo tí ń ṣe eré ayọ̀ mi, ó yá ẹ̀bẹ̀rẹ̀ sí kó tó gbà, ohun gbogbo tí ọkàn mi gbogbo fún ẹ̀bẹ̀rẹ̀ sí kó wá fún mi, ó yá ẹ̀bẹ̀rẹ̀ sí aṣọ láti mọ ṣe mí lò, láti mọ ràn mí lọ́wọ́. Ìwọ lọmọ kí ni àwọn nǹkan tí ayé rẹ nílò, àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ẹgbọ́ ọ̀rọ̀ Olúwa ní ẹnu mi, ohun gbogbo tí Ọlọ́run alààyè dá, èyí tó rí pé àti fìdí rẹ̀ múlẹ̀ nípa ti bí wípé ọmọ aláṣẹ lèmi ṣe, àti Ọlọ́run sì ti fi aláṣẹ fún mi lẹ̀ wípé kẹ́mi kí n pàṣẹ fún gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ nítorí kọ́ ohun tí mo bá fẹ́. Ìyẹn mo bá aláṣẹ fún yín ní ohun gbogbo tí Ọlọ́run dá pátápátá, ohun gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè ní orúkọ Jésù Kristi. Ó yá àyè ẹ̀bẹ̀rẹ̀ sí dáhùn sọ́dọ̀ mi láti mọ kó gbogbo tí ń ṣe ayọ̀ wá fún mi, àyè ohun gbogbo tí ayé mi nílò ní rere ni àbẹ̀tí kan wá fún mi sẹ́, ohun gbogbo tí ọkàn mi kò fẹ́ fún ní rere ni àbẹ̀tí kan wá fún mi, àyè gbogbo tí ayé mi nílò sẹ́, àyè gbogbo tí ọ̀jẹ̀ mi yóò wọ́ Ọlọ́run àdáyé mi nílò àbẹ̀tí kan wá fún mi sẹ́, yóò orúkọ Jésù Kristi. Ohun gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi, ohun gbogbo tí ń ṣe ìfẹ́ mi, ohun gbogbo tí ń ṣe ayé mi, yóò orúkọ Jésù àdébẹ̀ ìdáná sọ́dọ̀ mi. Ó yá gbogbo ìrànlọ́wọ́ tí ayé mi nílò, àyè láti mọ sọ̀rọ̀ nínú ògo, láti mọ pàṣẹ nínú ògo, àyè níbi gíga tó dára tó gbọ́dọ̀ jùlọ, yóò orúkọ Jésù yá ẹ̀bẹ̀rẹ̀ sí gbé wá fún mi sẹ́, àyè ẹ̀bẹ̀rẹ̀ sí mú wá fún mi sẹ́. Ó àní kí ni gbogbo tí ọmọ nílò sẹ́, àyè kí gbogbo ayé mi nílò, àyè láti mọ fọ̀ níbi gíga, láti mọ sọ̀rọ̀ níbi gíga, àyè nínú iṣẹ́ àwọn ṣẹ́ni yóò dá àwọn nínú àyè gbogbo, yóò orúkọ Jésù yá ẹ̀bẹ̀rẹ̀ sí yọ̀dá rẹ̀ fún báyìí, àyè ẹ̀bẹ̀rẹ̀ sí kó wá fún mi sẹ́. Ohun gbogbo tí Ọlọ́run dá pátápátá, ohun gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run bá láàyè, àyè ní gúúsù náà níwájú àwọn olúwo rọ̀ lọ padà ṣẹ́ fún yín ní o, ní o ṣe yá ẹ̀bẹ̀rẹ̀ sí dáhùn sọ̀rọ̀ láti mọ ṣe mi lórí, láti mọ gbogbo tí iṣẹ́ rẹ̀ wá fún mi, láti mọ bùkún ayé mi sẹ́, láti mọ gbé mi ró, àyè láti mọ gbé mi ga, láti sọ mi dá lágbára tó láṣẹ àtọ́gbà tó pọ̀ ṣe nínú ògo náà, àyè níbi gíga tó ga jùlọ, ẹni tó ń pọ̀ nínú ògo, ẹni tó ń ṣàwọn tó yan fara nínú ògo, àyè tó ṣe gbogbo nínú ògo mọ́ padà ṣe nínú ògo alábàá ní orúkọ Jésù Kristi. Ó yá ẹ̀bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ àmì fún báyìí, àyè ẹ̀bẹ̀rẹ̀ sí àmì fún bí ẹni pàgbà. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹ̀yin tí ẹ wà lára àwọn tí a kọ nípa mi sílẹ̀ nínú Bíbélì wípé ìrànlọ́wọ́ àti ibi mímọ́ wá ìmí ọmọ rígbà àtìlẹ́yìn láti ṣe mú wa ní ọmọ jẹ́ ti tèmi. Ní orúkọ Jésù mo pa ní àṣẹ mi ò dálábàá o. Ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀, ohun tó máa ṣẹlẹ̀ tẹ́ fi tọ̀ mí wá àbí tí fi tọ̀ yín lọ àbí tá fi pàdé ara wa láti sísìn lọ kọ́bẹ̀tì ní ṣẹlẹ̀ kẹ̀bẹ̀ tí sàmì fún mi. Nǹkan kan ló máa ṣẹlẹ̀ tí mo fi jí sàyọ̀ rẹ fún ọ. Ẹ́sítérì tó di ayaba, nǹkan kan ló ṣẹlẹ̀ tó fi di ayaba, nítorí pé ẹni tá a kó lẹ́rù ni. So tí àwọn olóore, àwọn aláàánú, àwọn olùrànlọ́wọ́, àwọn tí a ti kọ nípa wọn wípé láti Síónì wá ló ti mọ ìrànlọ́wọ́, wọ́n mọ kó ìrànlọ́wọ́ fún láti Síónì wá, láti bí mímọ́ ni ó ti mọ kó ìrànlọ́wọ́ wá fún ọ, àti láti Síónì ni ó ti mọ ẹja àtìlẹyìn rẹ tí wọ́n bá ti kàn mí lára, tí wọ́n bá ti kàn wọ́n náà lára láti mọ ìṣẹ̀lẹ̀ fún ọ. Ó túmọ̀ sí pé nǹkan kan tó yẹ kó ṣẹlẹ̀ tí wọ́n fi kàn ọ́ lára àbí tí wọ́n fi tọ̀ wá àbí tí wọ́n fi tọ̀ wọ́n lọ àbí tí wọ́n fi padà ara yín kò tí ì ṣẹlẹ̀ níjẹba o. So orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Gbogbo ẹ̀yin tí a ti kọ nípa yín nítorí tèmi wípé láti bí mímọ́ wá lẹ́tì mọ kó ìrànlọ́wọ́ wá fún mi, láti Síónì lẹ́tì mọ mú àtìlẹyìn wá fún mi. Ó yá ìṣẹ̀lẹ̀ olóò máa ṣẹlẹ̀
káfí tẹ́fì tọ̀ mí àbí tífì tọ̀ mí àtẹ́fì padà ara wa tẹ́fì bẹ̀rẹ̀ ti jíṣà mi fún mi láti sọ mi di ògo àgbáyé láti sọ mi di ẹni òkè tí ò lè wálé mọ́ láti sọ mi di ogun láti ẹnikẹ́ni ò lè dojú kọ débi pé mo borí ọ̀yá ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àdúrà dáadáa ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ gbogbo ẹ̀yin tí a ti kọ́ nípa yín nítorí tèmi wípé láti ibi mímọ́ wá àyẹ̀mọ̀ kọ́ ìrànlọ́wọ́ wá fún mi láti sọ́nù wá àyẹ̀mọ̀ jẹ́ àtìlẹ́yìn rẹ fún ẹgbẹ́ wákàtí láti mọ̀ jẹ́ àtìlẹ́yìn fún mi láti mọ̀ fọ̀ nínú ògo láti mọ̀ sọ̀rọ̀ nínú ògo àyè láti mọ̀ gàṣẹ́ nígbà gbogbo láti mọ̀ gbilẹ̀ ní orere àyè láti mọ̀ ní àṣọyà ní orere láti mọ̀ gbogbo rẹ̀ láti mú iṣẹ́ ooo ìṣẹ̀lẹ̀ wo ló máa ṣẹlẹ̀ àyè kí ló tó máa ṣẹlẹ̀ èyí tẹ́bi tọ̀ mí wá àbí tí fi tọ̀ yín lọ àbí tẹ́bi pàdé ara wa tẹ́bi ló ṣe fún yà ló ń kọjú sí mọ́ padà ṣe ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àyè ló ń kọjú sí mọ́ padà ṣe ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí ló ń kọjú sí mọ́ padà ṣe ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ ní ẹsẹ̀ ẹ̀yà kọ́ bẹ̀ sí ní ṣẹlẹ̀ ní orúkọ Jésù Kristi àyè ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ yẹn àyè tí ẹ fi tọ̀ mí wá àbí tí fi tọ̀ yín lọ àbí tẹ́bi pàdé ara wa ní orúkọ Jésù àkọ́ bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àyè kọ́ bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àyè ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tẹ́bi tọ̀ mí àbí tí fi tọ̀ yín àbí tẹ́bi pàdé ara wa tẹ́bi bẹ̀ sí jíṣà mi fún mi orúkọ Jésù mọ́ padà ṣẹlẹ̀ ẹ̀yà kọ́ bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí ẹ̀yà kọ́ bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àyè kọ́ bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àyè kọ́ bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí nípa agbára àti àṣà àkọ́ bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àyè tí gbogbo tó fi tọ́lọ̀ mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀yin wo lẹ pera yín ní kì í gbọ́ kì í gbà àbí kásọ̀ báyìí ní kúkúrú èdè ẹ̀yin wo lẹ pera yín ní Fáráò ètò pé Fáráò lọ sọ wípé òun ò ní gbọ́ òun ò ní gbà gbọ́dọ̀ sí wọnú etí rẹ̀ tó ó sọ wípé òun ọ̀gbọ́n náà ni ó sọ pé òun ò ní gbà káwọn ṣẹ̀rí kí wọ́n délẹ̀ ìlérí kí wọ́n lọ gba ìpín wọn ilẹ̀ wọn àgbà tó parun sínú òkú pa so wọn náà orúkọ Jésù Kristi lẹ́ẹ̀mẹ́ta ẹ̀yin wo lẹ pé lẹ sọra yín di Fáráò tẹ́ ẹ sọ wípé ẹ̀ní gbọ́ ẹ̀ní gbà ogun wo lọ́sọ̀rọ̀ ogun wo lọ́sọ̀rọ̀ yín di Fáráò tó sọ pé òní gbọ́ òní gbà wípé kí n gba ilẹ̀ ní mi padà kí n bọ́ sílẹ̀ lérí mi kí n jẹni tó yan fada nínú Ọlọ́run tògótògó tó ń ṣe gbogbo nínú Ọlọ́run tògótògó tí àyàn mọ̀ bá mi yọ̀ tí wọ́n bá mi dúpẹ́ tí mi tí mo ní èrè lójoojúmọ́ ìfẹ́ mẹni tẹ́ ń ṣe àti ẹ̀yà àtijọba àti gbogbo agbára yín iná àti ara mo pè lónú ẹrù dànù àdúrà ẹ̀dá ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀yin wo lẹ ṣe àyígbìmọ̀ wo nìyí ìkórajọpọ̀ wo nìyí tẹ́ sọ̀rọ̀ ayé di Fáráò àyíjẹ́ ayé pé Fáráò wípé ẹ̀ẹ́nì gbọ́ ẹ̀ẹ́nì gbà pẹ̀lú gbogbo bí o ṣe ké tó àyè ẹsẹ̀ rẹ̀ láti ti ẹ̀ sọ pé ẹ̀ẹ́nì gbọ́ ẹ̀ẹ́nì gbà sí ẹ̀ àyè láti fi mí lọ́rùn sílẹ̀ àyè láti dẹ̀ ìlẹ́yìn mi láti yọwọ́ lọ́rọ̀ mi àyè kí ló lè wọ́n lóògùn mi ọ̀ àyè láti gbẹ́mìlẹ̀ gba ilẹ̀ àti pé mo padà àyè kí ló lè wọ́n tí lóògùn gbọ́dọ̀ kẹ́ lè máa mú gbogbo rẹ̀ nínú láti ṣe èmi ọ̀fẹ́ mẹni tẹ́ ẹ ṣe òun ẹni yóò kó òun kẹ́ ẹ jẹ yóò orúkọ Jésù Kristi èyí náà tó dàpọ̀ mọ́ra àwọn pèlè yín lórí wọn àti ẹ̀yìn àti agbára àti ìjọba àti ìgbìmọ̀ yín àti gbogbo nǹkan àjọpọ̀ yóò yá àdẹ́bẹ̀ sí ẹrù dàn báyìí àní ẹrù dàn báyìí àní ẹrù dàn báyìí àní kébí Fáráò sí ẹrù dàn lọ àní gbogbo àti gbogbo àti gbogbo agbára rẹ̀ àní mo pè ní àti àárọ̀ òun yìí lórí èyí tó tó lẹ́gbẹ̀rẹ́ agbára ọlọ́wà rẹ̀ èyí tí ń ṣáájú rẹ̀ nígbà gbogbo àní tí ń rún àwọn òtá rẹ̀ rún àní mo pè ní lórí àwọn akọ́bẹ̀sí ẹrù báyìí àti ẹ̀yìn àti gbogbo agbára yín àti ìjọba yín àti ìgbìmọ̀ yín ẹni tẹ́lẹ̀ ṣe ọkàn mi akọ́bẹ̀sí ẹrù báyìí akọ́bẹ̀sí ẹrù báyìí ẹ̀rù dà tó wá gbọ́dọ̀ ayé èyí náà ti ṣáájú Olúwa tí ń àwọn òtá rẹ̀ rún tí ń àwọn òtá rẹ̀ rún òun ní mo pèlè lórí o ẹ̀ akọ́bẹ̀sí ẹrù gbogbo rẹ̀ báyìí àyè fásitì obìnrin ọlọ́wà ayé àyè ẹ̀rù dà tó dànù àti ẹ̀sìn gbogbo agbára ayé àti ìjọba àti ìgbìmọ̀ yín. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ èyí fún títí bàtà agbára nínú ayé mi ní ọ̀tún ní òwúrọ̀ yìí fún gbogbo ọ̀nà wíwọ́ tí wọ́n sọ ti tẹ́jú ní ayé mi fún gbogbo àwọn òkè náà àwọn kékeré tí wọ́n sọ ti pẹ̀tẹ́ fún àwọn ogun tuntun mi náà tí wọ́n tún ṣe ayé mi fún ogun tuntun náà tó tún gbé wọnú ayé mi pẹ̀lú àdúrà rẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá mo gbórúkọ rẹ̀ ká ọmọ mo gbórúkọ rẹ̀ ká ẹ̀mí mọ́ mo gbórúkọ rẹ̀ ká mẹ́ta nínú ọ̀kan wọ ọlọ́run ayérayé tẹ́nikẹ́ni ò lè yọ̀ lọ́wọ́ wò tẹ́nikẹ́ni ò lè jí lọ́wọ́ àbí dá dúró mo gbórúkọ rẹ̀ ká ìwọ tí kì í gbé òwò rẹ̀ pẹ̀lẹ́ tí kì í fi rẹ̀ fúnlẹ̀ gbígbẹ́ mo dá gbogbo ògo yẹn lápadà sọ́dọ̀ rẹ̀ fún ìjẹ́ni agbára rẹ̀ ní ọ̀tún ní òun rẹ̀ àní fún gbogbo tí ń ṣe ọ̀nà wíwọ́ ètò ọ̀sán ti tẹ́jú fún mi fún gbogbo àwọn òkè láwọn òkè àwọn òkè kékèké àní àwọn òdò wíwọ́ tí wọ́n gbé wọ́n sọ ti pẹ̀jẹ́lẹ̀ fún mi àní fún gbogbo tí ń ṣe àdìjú tí òun kó ní àyè rẹ̀ òun fún ọwọ́ ọ̀tún àgbáyé tí wọ́n fi dìbò
mọ̀ láti fi mú mi gún àní òkèrè àní tí wà owó tó wà níwájú mi láyé múlẹ̀ kan dání owó bàbá mi ọ̀hún ṣe o fún gbogbo àwọn ogun tuntun mìíràn tí wọ́n tún ṣe kúrò ayé mi fún gbogbo àwọn ìdè tí wọ́n tún já kúrò ayé mi fún gbogbo àwọn ogun tuntun mìíràn tó tún wọnú ayé mi àní fún gbogbo rẹ̀ lẹ́bi tó tún wọ ẹ̀kọ́ àṣọ ìṣẹ̀lẹ̀ ògo ní forúkọ rẹ̀ ayé bàbá gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn títí lè bí ọmọ yọ̀ lé mọ̀ forúkọ ya ọmọ ṣé ọba àwọn ọmọ Olúwa àwọn Olúwa ọlọ́run àwọn ọlọ́run àjùlọ bàbá gba ọpẹ́ àti Adura ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi ọba lágbára o ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi àtóbi jù ó ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi ní orúkọ Jésù. Bàbá ọmọ ẹ̀mí mímọ́ adá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ gba ọpẹ́ àti ìyìn ayérayé gba ọpẹ́ àti ìyìn olórí ọ̀fẹ́ gba ọpẹ́ àti ìyìn ìjìnlẹ̀ fẹ́ gba ọpẹ́ àti ìyìn títí láwọn ọmọ èèyàn láwọn gbórúkọ rẹ̀ ga àtàwọn tí a wà níbí àti gbogbo àti wọn gbọ́ wa tí wọ́n ń wò wá aṣọ wípé ṣe ògo ní fún ọkọ̀ gba ọpẹ́ àti ìyìn síwájú ẹ̀ àmọ́ gba ògo lọ látòbọ̀ jẹ́ ẹ̀rọ bó ṣe jẹ́ agbára rẹ̀ látòbọ̀ yẹn bó ṣe yẹn lógo ògo yìí kó sì bọ̀ wọ́n jẹ́ ti bó jẹ́ tirẹ̀ àti látòbọ̀ mọ́ kọ́ àti bó ṣe kọ wa àwọn sì túmọ̀ tẹ̀lé láti mọ ìyọjú bá ṣe yàn lógo lọ ó ṣí ọba àwọn ọba àrímọ̀ ìyẹ ọ̀run mẹ́tàlọ́ kan ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orí ọ̀fẹ́ ti bàbá tí ọmọ tí ẹ̀mí mímọ́ ó ṣúre fún wa ó bùkún wa ó gbé wa ró ó sọ wa dayọ̀ ó ṣàtìpá ìlú ayé wa ilẹ̀kùn rere gbogbo tó ṣí fún wa láì kò ní tì mọ́ gbogbo àwọn òkè ńlá àwọn òkè wẹ́wẹ́wẹ́ àwọn òkè wíwọ́ tó ti sọ di pẹ̀tẹ́lẹ̀ níwájú wa láyé ẹnikẹ́ni tó náfẹ́ láti lè gbé wọn títí mọ́ gbogbo àgéjù tó ti mú kó nínú ayé wa lórúkọ Jésù Kristi ẹnikẹ́ni tó lè mú apádà bọ̀ síbẹ̀ mọ́ àní gbogbo ọ̀nà pálapàla tó ti sọ di títẹ́jú fún wa lórúkọ Jésù Kristi àní àkòdúnwọ̀ ọ̀nà yẹn kò ní padà gún mọ́ lórúkọ Jésù Kristi bẹ́ẹ̀ gẹ́gẹ́ látàkókò lọ ògo àti ẹwọ Ọlọ́run bẹ́ẹ̀ sì pé ọ̀nà ayé wa pátákó lórúkọ Jésù Kristi nítorí pé ní Olúwa lọ sọ ní gbogbo ọjọ́ ayé wa ẹ̀rí rẹ̀ tuntun ló kù tá a mọ̀ jẹ́ báyìí ògo tuntun yóò mọ̀ bóyá ọ̀nà ayé wa ẹnì kọ̀ọ̀kan wa àti àwọn àtàwọn àbí àtẹnudí wọn tí wọ́n wà àjẹnijọ́ mọ̀ sọ tó sì mọ̀ pàṣẹ nínú ògo ńlá àjẹnijọ́ mọ̀ fún nínú ògo ńlá nígbà gbọdọ̀ ọjọ́ gbọdọ̀ wọ àyè ó sì mọ̀ bàbá fún rere bẹ́ẹ̀ ni orúkọ yí padà ògo jẹ́ tọ́lọ́ pàpàtà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù hallelujah méje hallelujah 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 ògo falùkọ. Àmín àmín àmín.